tó gbé wa wá tàfi débi ohun tó gbé wa wá lèwe tàgbà iṣẹ́ olówà wá Allahu Ta'ala iṣẹ́ ẹlẹ́dàá wá Allahu Ta'ala iṣẹ́ aláwò yìí o Allahu Ta'ala òdodo ti dé irọ́ pamọ́. ẹ jẹ́ àgbọ̀ ọlọ́run gbọ́ o ọlọ́run ní sáré kó má mú iṣẹ́ o má sọ wí bó jẹ́ 1000 ló ní wọ́n náà fi dọ́lọ́run wò. òdodo wọ̀ bí irọ́ pamọ́. òdodo wọlé irọ́ parẹ́. ọkọ̀ parada ìmọ̀lẹ̀ tẹ́. sálà àkìdẹ́ àfẹsọ̀jọ́dọ̀. ohun tó gbé wa wá tàfi débi ohun tó gbé wa wá lèwe tàgbà iṣẹ́ olówà wá Allahu Ta'ala iṣẹ́ ẹlẹ́dàá wá Allahu Ta'ala iṣẹ́ aláwò yìí o Allahu Ta'ala pétékèrò láti paná sílámù tó ń tọ̀yẹ sáwọn ọ̀tá àwọn ti forget. Adégúnwà Labaikadi Christ Ọmọbọ̀wálé aka Olóòtú Ajagbe Mercury of Africa Akeugba Jesus of Nigeria, the Doctor of Bible and Quran, the Surgeon of Bible and Quran, Seriki Agbesinga of Ilorogun, Seriki Agbesinga of Amkoko, Seriki Agbesinga of Nigeria, Kristi tí ó bí Jésù, Abu Muhammadu, Ajagbana Amadina of Ilorogun, Ajagbana Amadina of Amkoko, Ajagbana Amadina of Nigeria, Apashawa of Rizalatul Akida Wasat International, Baba Bakina Igagani Kinuwa Islamu, Bungbo Rizalatul Akida Wasat International, and the new sensational lecturer for the new Millennium Arabikum, Ahlan Wasanan. Baba. orí èso kálẹ̀jọ́ kan làwa ń ṣe kálẹ̀jọ́ kan làwa ń ṣe Allah àwọn kò wá ṣàgọ́ ẹ̀sìn kálẹ̀jọ́ kan làwa ń ṣe Allah. ọmọ ọlọ́run lọ́ọ̀kan Allah sì ṣe sọ fún wa Allah ká máa là lọ́kàn Allah Jésù ṣe sọ fún wa Allah ká máa là lọ́kàn Allah Muhammad ṣe sọ fún wa Allah gbajúgbajù ẹsẹ̀ wá sí inú ẹ̀sìn Ìsìlámù Allah ẹ̀sìn ní kó ẹ̀kọ́ Allah ìwà ní ọkọ̀ wákọ̀ Allah ọkọ̀ ọ̀dà lè dàgbà gbígbẹ́sì yíga Allah ìgbòkègbò tá lè wága gbígbẹ́sì yíga Allah. tó sí ọlọ́run Allah wá ṣọpẹ́ f'Olúwa Allah kẹrù ẹ̀ tó mọ̀nà èyí tó pẹ́ ọpẹ́ ní Allah kì í ṣó sóríire Allah Allah Muhammadu Allah kì í ṣoríire national ṣoríire dáwàyé òní lọ́dọ̀ wa national sóríire ẹ má gbàgbé wípé dáwàyé òun gan lọ tẹ́sí kan wá ọmọ ẹgbẹ́ sóríire mùsùlùmí sóríire wálé sóríire mi ò sóríire lọ́wọ́ tó fi wá màná kó oníṣíwá lọ́nà mi. Allahu akbar. Allahu akbar. Allahu akbar kabira. Allahu la ilaha illa huwal qayyum. La ta'khudhuhu sinatun wa la nawmun. Lahu ma fis samawati wa ma fil ardi. Man dhal ladhi yashfa'u indahu illa bi'idhnihi. Ya'lamu ma bayna aydihim wa ma khalfahum. Wa la yuhituna bi shay'in min ilmihi illa bima sha'a. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. والصلاة على محمد صلى الله عليه وسلم. وعلى آله وصحبه أجمعين. نعم. أجاشي والله يسلمك. بسم الله الرحمن الرحيم. الله يعصمك من الناس. والله يعصمك من الناس. والله يعصمك من الناس. آمين. بسم
بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. mo ní ọpẹ́ ni fún Ọlọ́run. alihamdulilayi. ọpẹ́ ni fún Ọlọ́run. alihamdulilayi. ọpẹ́ ni fún Ọlọ́run. alihamdulilayi rabbil alamin. mo kí ìmáàmù wa ní mọ́ṣáláṣí arárọ̀ mi bí ní Ajégúnlẹ̀ bí mo kí owó jọ̀mọ́ tó wà ń bẹ̀ mo kí gbogbo àfáà tó wà ń bẹ̀ mo dẹ̀ kẹ́yìn ya wa alásàlátù rẹ̀ bákan náà àti àbá alásàlátù bákan náà mo kí gbogbo ìmáàmù tó wà níkàlẹ̀ mo kí gbogbo àfáà tó wà níkàlẹ̀ mo kẹ́yìn ya wa mo dẹ̀ kẹ́yìn bá bákan náà mo kí wa pé asalaamu aleykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salam wa rahmatulahi wa barakatuh. gẹ́gẹ́ bí ìṣọ́ ajọ́ mẹ́jọ Allah. envelope tá a fi ń gba ìdásí tọ́lọ́hún Allah. máa ń jẹ́ kó yá lọ́sọ̀ọ̀sẹ̀ pé kò sí olówó kan ní kọ̀rọ̀ Allahu akbar. tó ní ẹ máa lọ́mọ lẹ́yìn àfọlọ́hún kò dẹ̀ tí ì padà dàárọ̀ yìí kò sì ní padà táyì kú láyé Allahu akbar. táyé ìparẹ́ kò ní padà lẹ́yìn wa. Amina ya Allah. wọ́n máa fa envelope yẹn sí nítorí wọn bá fọwọ́ náà fi sínú ẹ̀ kò sówó tó kéré jù méjì ọ̀pọ̀ gbà á máàmù lọlé o nítorí wọn bá fọwọ́ náà fi sínú ẹ̀ ọlọ́run kó má ṣàfi kò tiẹ̀ ṣe é lẹ̀ pa ọlọ́run kó fi ọ̀pọ̀ ọ̀fẹ́ ní kankan wa. Amina ya Allah. now ẹ jọ ẹgbàjẹgún ẹ̀ la wà AJCT bẹ́ẹ̀ ni. fáwọn àtàwọn à ń jẹjọ jẹ ń já yín sí i ẹ̀yà lọ́nà ẹ̀mí gbogbo àtàwọn bá wọ́n wà sí ẹ má jà kó lójú agbo o àárín kiri yẹn kò jọ o ẹ̀ ń tó irú ẹ̀ ń jẹjọ ní tójú ẹ̀ rí o mo já yín sí nìyẹn o Ajégúnlẹ̀ la wà o tó bá ti jókòó sáàyè ẹ̀ jókòó ń bẹ̀ wọ́n fẹ́ lọ tọ̀ máa ń rìn jìnnà bẹ́ẹ̀ ni o. tó léwu o. bẹ́ẹ̀ ni o. ọ̀gá jẹnẹrétọ̀ wà sí àdémọ́ mọ́tò ni. ṣètì rí sí. wọ́n náà lè wọ́ ọ lọ. ẹ̀rọ parí. wọ́n á wọ́ ọ lọ. ṣé èmi kà fi so ẹni tí ó bá gbé lórí àgbé mọ́tò ni. ẹ̀gbọ́n ẹgbẹ́ náà kú ni. wọ́n lè ti wọ jìnnà kí ló tó kú. ìyá. sòtòrógùn ẹ̀gùn. now owó pọ́jẹ́ẹ̀tì wa bó ṣe yẹ kí wọ́n àṣẹ alẹ́ yìí oníbèémèrè mọ́ nílẹ̀ náà. kò sí a ní àwọn béèrè tán kọ wa alóníbèrè kan mùsùlùmí dẹ̀ ni wọ́n kọ́ forúkọ sílẹ̀ látànà. bọ́ ẹjú o kíní kan ṣe ń yà mí lẹ́nu o. kí ni. kí ni táwọn oníbèrè máa ń sá fún mi náà. gbogbo ẹ ti yanjú gbogbo ẹ náà ni. torí ẹ ṣàgbọ́n mi lánàá ẹ dẹ̀ gbọ́ mi ń jẹta. àgbéjọ yìí. àwọn ata promise káàdì oṣooṣù ẹgbẹ́ mi náà promise. bẹ́ẹ̀ni. gbèsè mi sì wà lẹ́nà but mo ti san di August àbí ó kù oṣù mélòó nìyẹn kò pọ̀ náà màá yanjú ẹ̀ màá yanjú ẹ̀. sí wàhálà last lecture kọ́ la wà yìí náà. oṣù sì wà gbogbo ẹ tẹ promise ẹ kò fi promise o. gbogbo ẹni tẹ promise. náà fún wọn lọ ní pé oníbèrè máa ń sá mi ìdẹ̀mọ́ tó fà á kí ló dé. àlàyé pọ̀. now ẹja lọ mẹ́rin wẹ́ẹ́ kò sí wàhálà a máa bá bọ̀ torí lánàá yẹn oníbèrè kan já pa ó sáré sá padà. ó gbórí wọlé tún. wọ́n ń béèrè question pé ẹ bá lè gbà béèrè mẹ́rin ìbéèrè kan 5,000 naira ó kò já wa ni. owó ló gbé wa. inú mi ti dùn pa. pé ká sáré fèsì ìfọ̀rọ̀wérọ̀. mo kàn jù sí wọn ní àbá mo ti pẹ́ mọ̀ ń lọ ìbẹ̀rẹ̀. àṣẹ lẹ́yẹ bọ̀ ni. ọ̀la ni mo pè pé a máa pàdé o lè lọ́la ti pẹ́ jù
mo ní òkè já já sí lálẹ́ yìí náà pé ká nìyẹn o ó sá lọ o ó sú mi o mi mọ̀ tẹ̀ ń sá fún o ṣé mo gbé lọ́rùn ni ọ̀gẹ̀rù ń gbà yìí ẹ ọ̀ pé ẹ̀ mọ kankan àbí ìyá sọ́rí owó pọ́jẹ́ẹ̀tì wa tá à ń dá ní oṣooṣù sọ́rí lójoojúmọ́ jàre lójoojúmọ́ àṣà tó fi jẹ́jọ́ àti ní 1,916,740 now ní ọ̀sẹ̀ yìí 5,000 kan wọlé 2,000 kan wọlé 50,000 kan wọlé 50,000 míì náà tún wọlé 5,000 kan wọlé 2,000 10,000 1,000 1,000 1,000 gbogbo ẹ jẹ́ 118,000 naira tá a bá fi kún 1,916,000 ó máa jẹ́ 2 million 34,470 tí mo kọ́ lẹ̀ so gbogbo àwọn tí Ọlọ́run ń lò láti dá sí owó náà mo fọ Ọlọ́run mo fi bẹ lọ́hùn fún yín mo fọ Ọlọ́run bẹ lọ́hùn mo fara ẹ̀ bẹ́ẹ̀ ni. òun náà ló tó bẹ̀rẹ̀ rẹ̀. mo fi bánà Muhammad sallallahu alayhi wa sallam. bóyá tó wájú Ọlọ́run mo fi bẹ lọ́hùn gbogbo ata dá sí i láti Nàìjíríà lọ sókè òkun Ọlọ́run má ṣàbà ọ̀pọ̀lọpọ̀ fún yín. amiina. ibi tẹ́ ẹ ti mówó náà Ọlọ́run máa kí bẹ́ẹ̀ ò di láéláé. amiin. Ọlọ́run bá fi ìlọ́po gẹ́gẹ́ bí àdéhùn tó ṣe. Allahumma amiin. Ọlọ́run má ṣàbà ṣe bẹ́ẹ̀. Allahumma amiin. ìsájà gan fún yẹn. bisimilahi rahman rahim idha ja'a nasrullahi wal fath ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. ṣé ní pọ́jẹ́tì yẹn ayé wò pé ṣó lè ṣe é ṣe ṣá kódà mo lọ sọ́dọ̀ bàbá wa kan tán ló lọ dáadáa àwọn àjọ ń sọ̀rọ̀ nípa ẹ̀ báyìí ni Jamiu ṣó lè pọ́síbù ṣá mo ní lọ́nà wo wọ́n ní owó tí wọ́n fi kọ́ ẹ̀kọ́ ní pọ́blẹ́mù o maintenance ẹ̀ gangan ni tó ń ba àwọn lẹ́rù mo ní bàbá wọn tó ṣẹlẹ̀ àwa tá a bẹ̀rẹ̀ ẹ̀ náà alájẹsẹ́kù síbì kan Ọlọ́run tó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ kò kú òǹdí àrò máa ń sábà lo amadíyà láti fi justify àwọn ọ̀rọ̀ tí máa ń sọ èmi ẹ̀ ṣàmàdíyà o mi ìdẹ̀lẹ̀ jẹ́ amadíyà láéláé ìdí rèé nínú ẹgbẹ́ ìsìlámù tó dáa jù láyé amadíyà ni gbogbo ẹnu fi sọ gbogbo ẹnu ni ibi tó wá kù sí yẹn àwọn ìbéèrè tó wọn lè dáhùn ní mi ṣe lè jọyìn wọn ìbéèrè pé hátámọ̀nàbì yìí wọn ò dá mi lóhùn tó tẹ́ mi lọ́rùn rí èmi dẹ̀ ẹ́ ti ibi tá a bọ̀ dé aláwọ̀ alam irọ́ o irọ́ mi ò láìkí ẹni aláwọ̀ alam ó dojú nìyẹn máa kúkú bẹ̀rẹ̀. irọ́ o máa jà bẹ́ẹ̀ rárá pọ̀lọ́ nìkan ló yé ó yẹ fẹ́ ràn án náà o tó gbogbo tó lọ ń gbé kalẹ̀ fún wa kò fi aláwọ̀ alámù sí rárá kọ́lọ́ ń jẹ́ ẹyọ kan ó ṣàlàyé ẹ̀ dáadáa ìyẹn tí òṣèré pé méjì ó ṣàlàyé ẹ̀ ìyẹn tá a ṣe gbọ́dọ̀ sí nǹkan míì lẹ́yìn Ọlọ́run ó ṣàlàyé ẹ̀ kò parí sí aláwọ̀ alámù rárá káyọ̀ zàká ó ṣàlàyé ẹ̀
àǹfààní ibẹ̀ ìyà tó wà ń bẹ̀. ká gba Ramadan ó ṣàlàyé ẹ o kò parí sí aláwọ̀ alámù o. ká dẹ̀ lọ sí Mọ́kà ó ṣàlàyé ẹ in details ládàá bẹ̀ ìyà bẹ̀ tó bá lọ kò parí sí aláwọ̀ alámù. ẹ gbọ́ mi yé torí tó o bá ṣe dààmú àfáwọn ní àwẹ aláwọ̀ alámù. kàkú gbà pé irú ọmọ pa o òótọ́ ni a ní ẹ̀ ọlọ́run nìkan ló yé ó yé wọn náà àbòsí ló ń ṣe. kí ló bẹ̀rẹ̀ sí. ó yé ẹ dáadáa so èmi ò láìkiri láìfù báyẹn ní ìṣẹ̀lẹ̀ jọyìn wọn nǹkan méjì náà lè ṣàlàyé dáadáa kátámà nàbì yìí àlàyé òkun tó aláwọ̀ alámù ló máa ń parí ẹ̀ àti Jésù ti padà wá òun ni Gulam Ahmad irọ́ o èmi ní kò ní wá mọ́ láéláé ni pé ànábì Muhammadu ti dé ẹnì kan tún wá wá lẹ́yìn ànábì kò jọ kò sí ohun tó jọ irun tèmi ń pariwo nìyẹn ṣe pé ọ̀rọ̀ síra wọn Jésù ò ní wá mọ́ láéláé lèmi ń sọ èmi ò lóhùn ló wá di Gulam Ahmad èmi kọ́ mi ì lè gbẹ́rọ ìgbọ́ láéláé torí àlàyé ò ní kúntù aláàlá ló máa parí ẹ̀. mi ò gbá mi ò láìkí ẹ̀. mo lọ ní pé strategy táwọn ń lò tí gbogbo muslim àyíká emulate wọn wà láàní àní ní problem. ọ̀dọ́ ihun tí ẹ ká máa dí àgbọn ni pé ayé dẹyẹ sí wọn ayé pè wọ́n ní kèfèrí ẹ rí i pé Iran àwọn ṣíà ló wà ń bẹ̀ Amẹ́ríkà fún wọn ní sanction fọ́dún mẹ́wàá ń gbà kan Iran máa ń jẹ koríko torí kò sí wọn kan kakínà máa ń wọ àpòdọ̀ tó máa fi ń kó kòkó yẹn náà máa ń wọ̀ náà máa ń rán wọ̀ ẹ máa kó ẹ̀ náà táwọn ọmọ ìbùn máa fi ṣe fíìmù tó máa ṣe fíìmù oko ìtọ́ máa ń wọ̀ nìyẹn ní Iran nígbà yẹn ọdún mẹ́wàá náà fi ọdún mẹ́wàá ìyà tó wá jẹ wọ́n olóńgbò òkòkè ààrẹ ní bá lò ààrẹ ní bá ṣe ẹ jẹ́ ká bára wa ṣe láàrin ọdún mẹ́wàá tó fi sanction wọn yẹn náà fi ní gbogbo agbára tí wọ́n ní dàárọ̀ yìí ìyà ló sún wọn débẹ̀ lọ́ ṣe gbọ́n. ìyà ò jẹ́ ọsọ pọ̀ kú who be your teacher. Amẹ́ríkà tó lọ sanction wọn tí wọ́n ti ẹ̀dá lóhùn tó wọ́n ní tán bá báyé ṣe wá dáyé gbé kò sí tán ní bọ́ọ̀ tẹ́kọ̀ ìyà ò lè jẹ wọ́n. so wọ́n rí pé the same thing ló àfẹ́ Ahmadiyya náà tó fi gbọ́n Ahmadiyya ò ní ṣe lọ́ńchì láéláé lọ́ńchì gíní táǹtì ẹ̀fẹ́ wá bẹ́ẹ̀ náà ṣe ń ṣe ọwọ́ adopt sísítẹ́ẹ̀mù kan yẹn gbogbo ayé ò ní o gbogbo ìjọ Islam tó kù ò ní tí olóko láìkì wọn rèé aná Muhammad sallallahu alayhi wa sallam. aláwọ̀ ìjọba bá kí méjì kẹ́nìkan máa jẹ́ olórí tẹ́ ẹ bá kí mẹ́ta kẹ́nìkan jẹ́ olórí ṣe rí olórí tí ò sí lọ́wọ́ kó báyé wa jẹ́ náà gbogbo àtàjẹ́ sùn ní olórí ló báyé wa jẹ́ gbogbo àbọ̀ jẹ́ kàlífà láàyè ara ti ẹ̀yìn gbogbo àwọn Sufi kàlífà oríṣiríṣi ló wà ó yapa tẹ́lẹ̀ bá ti kú ọmọ ẹ̀ máa di kàlífà gbogbo àwọn sùnmùrà tẹ́lẹ̀ bá ti kú ọmọ ẹ̀ máa di kàlífà kò sí kàlífà ẹyọ kan fẹ́nìbọ̀dì tó lè pàṣẹ pé báyìí la fẹ́ ṣe kò sí Ahmadiyya nìkan ló ní dọ́là àwọn nìkan náà ni wọ́n yìí jà só lórí torí pé olórí ò kì í kọ̀ǹtró owó ẹ̀ gẹ́t
ṣẹ́rí pé point tá a máa sábà ní ni pé tá a bá ti ní inú ẹgbẹ́ tiwa a máa ní ẹnìkan máa jẹ́ amiru ẹnìkan á tún jẹ́ president ẹnìkan á jẹ́ missioner ẹnìkan á jẹ́ president that is to say missioner lè kówó jẹ àwọn àlọ́ndà president gbogbo ẹgbẹ́ dẹ̀kẹ̀rẹ̀ wọn èyí mọ kéwọ̀n tí ẹ̀ mọ kankan ìwé nìkan lọ́gà president Ansarudeen dàárọ̀ yìí Abdulateef Okunu ló ń jẹ́ kòmọ́géwù lọ́ọ̀yà ni wọ́n sì ní pírẹsidẹ́ǹtì baba Abraham Ahmad ahamdu ọ̀ndà ọ̀nà wà tó bá ní kéwù sọ bá ní excuse me missioner no it's not like that you know. When I was in Canada, it's never like that, you know. Everybody, you know me. Púpọ̀ ẹgbẹ́ ìsìlámù àwọn ni ọmọ inú control wa. Bí lọ́nà ṣe dáa tó president wọn kò mọ géwú. Bẹ́ẹ̀ ni bọ́ a ṣe ń tó nìyẹn. Ẹni tó jẹ́ national amir Amadi àfáà ni torí kọ́ ló fi jẹ́ pé tí kò máa fẹ́ rújú òun ló máa kẹ́jọ́ lọ́ba òun ló máa pàṣẹ gbọ́n rí pé àwọn nìkan lórí kàlífàṣìpù yẹn ṣé all over the world àìdí àtọmọ wa ń lò rèé nítorí wọn fún ìwà ni pé gbogbo táwọn muslim tó kù ní làwọn ní àwọn nìkan náà ní ọsibítù lẹ́yìn roman catholic tó ní St. Kizito káàkiri táwọn ìyàwó yín lọ ọbẹ̀ ẹ̀kọ́ chìpù gan. bẹ́ẹ̀ ni o. sọ́ọ̀rì roman catholic ló ń sẹ́yìn Kizito náà o Kizito tẹ̀ rí yẹn roman catholic ló ní ẹ lọ di araba ẹ láwọn ẹlẹ́yà tó máa sùn lọ ń bẹ̀ ni. ó ń bẹ lámùkòkò ń bẹ̀ ń. gíríyó lónìí. rẹpẹtẹ. ẹ̀sùn tó jẹ́ ti mùsùlùmí mẹ́ èyí táwọn bàbá líìgì àwọn bàbá amọ̀kòkò. bẹ́ẹ̀ ni. tán dálẹ̀ ṣẹ́gbẹ́ àwọn bàbá try. lẹ́yìn tí wọn kò tún sí mọ́. kò sí o. gbogbo súnà wa ó máa ń dùn mí gan o bá a ṣe lówó tó kò sí muslim hospital kankan nílẹ̀ Yorùbá àfáàdé ẹ̀gùn fẹ́ǹsà wọ́n gun Rolls Royce wọ́n gun pléènì àbí wọ́n gun plane àwọn náà ti ń kówó jẹ́ẹ̀tì wọn jọba àbí àwa ní Islamic hospital ẹyọ kan nílẹ̀ Yorùbá ní ìmọ̀lẹ̀ Haúsá o ilẹ̀ Yorùbá lèmi wà o lẹ́yìn táwọn bá yẹn kọ́ sámú kòkó kò tún sí mi mọ́ torí ipá ní nítorí máa ń dùn mí ni pé ìgbà ta ní kóbìnrin ṣe ẹ̀há ó gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu ó bẹ̀rù Ọlọ́run ó lè ṣe kí ó bojú ẹlẹ́yà wá lóyún oṣù mẹ́sàn-án ó wá fẹ́ lọ bímọ sọ́spítù ṣáàfáà lè sọ pé ẹ ló dọ́kítọ̀ ẹ jọ ǹjẹ́ a rí dọ́kítọ̀ obìnrin ń bì ìyàwó àròbí tó máa fi kú ni tí wọ́n á yẹ kó yẹ pé àfáà tẹ́ bá wá tóbìnrin ẹ̀rìn síwájú ẹgbẹ́. abẹ́rẹ́ ìpolẹ̀ kọ́ ti yín sí. èmi tẹ́ máa tọ́ bọ̀ lábẹ́ mo dúró yìí. èmi ní gbẹ̀bí rẹ̀. gbogbo tó bò yẹn ò kàn mí o a máa ṣì dànù ni. ó ní choice wàá gbọ́n níwẹ̀ aláwàhálà ó ti di làlúrí àbẹ́ẹ̀kọ́. ó ti di làlúrí. ó làlúrí náà làlúrí sì kọ́ àwa nìkà ṣé a lè ṣe ni a lè ṣe torí kò sí ohun tó náà alùsùn wa jàmá kí wọ́n nírú ẹ̀ ṣó lówó ò sínú wọn ni àríbí mi bá mọ ẹnìkan kan ọmọ easy and quiet. báwọn lówó kọ́kọ́ lẹ́tà sí Saudi. yes now. ìbáwọn náà mọ bẹ́ẹ̀. easy and quiet lè kọ́ ọ
olówó ẹ̀ ni wọ́n ní kọ́ tó o bá tiẹ̀ wá ní àìdíà ẹ̀ ṣáwọn dr gbadebo tó ń lọ bẹ̀ dr asrau àwọn ìmọ̀ ẹlẹ́yà ṣé wọ́n lè sọ fún ni pé àbẹ̀bá diaspora níwò pé àti ṣàfi alájì ẹ̀kọ́ ẹja kọ́ hospital kan tó máa jẹ́ sí muslim mi ìṣe máa sọ ṣọ́ọ̀ṣì ẹ̀ ni wọ́n ń gbọ́ ọ̀hún dáná ọ̀rẹ́ sí ni tó máa ń ti èmi lójú pé ẹni kóbìnrin bojú tó bá ń fẹ́ bímọ ara ṣe ogun ara lẹ̀ fọ́kùnrin ọlọ́kùnrin kí ló ń bò kí ló ń mojú sí gbogbo ṣe é lẹ̀ ẹ̀ tó gbà ní plan fún ni ìtò báyìí wá jẹ́ nìyẹn sọmadí àkàn á lóyún á lọ sídìí sọ́ńdà ọkùnrin kan tó ń lọ sí ìtò máa lọ tóbìnrin máa tírìtì ẹ̀ fúnra ara ẹ̀ lè lọ kó má tírìtì yín o ó lè ń ṣara wọn o ẹ̀ ṣàyànjú ràn ní o. ara àwọn òṣòro tá a nílé eléyìí ẹjọ muslim school mélòó la ní kò sí tó jẹ́ female ọ̀tọ̀ male ọ̀tọ̀ ṣé bá ń dà á pọ̀ ni àwa wí tán aláǹjà fún ìjáàbù mi ní ká má jà fún a máa wí ni o but ìjáàbù yẹn náà ṣé kò lẹ́kọ̀ọ́ ni nínú kíláàsì public school ọkùnrin kan obìnrin kan ni àjọjò kó tira èmi náà lọ rí náà àjọ máa jòkó ni bẹ́ẹ̀ ni ṣé ọmọ tó wà lọ jáàbù wá sí skul tí peter fọwọ́ tẹ̀ pẹ̀lú jáàbù ṣé wàhálà mi ò tún ti dé. àbí o ẹ gẹ́ẹ̀tì mi àníṣe fatima ló jáàbù wá lóòótọ́ àdúpẹ́ ẹgbẹ́ peter ló máa jókòó sí ní class àbí bọ́ọ̀lù àbí pọ́ọ̀lù yàrá ní fatima ìjáàbù ẹ̀ fáìn gan àbí ayé student ni ayé student ni student life àbí kò sí tóbi tí wọ́n rí tó máa ń fọ́ níwáre o ní níjàbù tá a máa lò ní skul ọ̀dà o aburú ibẹ̀ ló máa le jù tó máa lò jáàbù yẹn bọ̀ níta ṣègbà tó lò jáàbù wọn kí muslim ni wọ́n náà tó bá tó lò jáàbù ń sìn tó bá ti close wọ́n náà máa lọ́ mọ́ra wọn títì. bẹ́ẹ̀ ni ọmọ tí ò lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ alọ́mọ náà àwọn ìbíta báwo ni pẹ̀lú jáàbù ni ayé rẹ̀ ti wá bàjẹ́ pẹ̀lú fóònù. wọ́n á sẹ́ndì ẹ̀ sí network. wọ́n á mọ̀ ní wọ́n mọ̀ àyà ni wọ́n mọ̀ sẹ́yìn ní sórí ìtànẹ́tì ẹ̀rí ní jáàbù. àwọn kan tó ń jóńjó níyì o. àdánwò mi sún nìyẹn o àdánwò mi sún nìyẹn o ṣẹ̀wọ́n náà tó ń jó ṣọ̀kì ń jò ní gbogbo ilẹ̀ rí kẹ́. èmi ò tún wà ń ta lẹ́yìn yẹn mọ́léèwé. ẹ̀tọ́ wọ̀ jáàbù tó ń jó lórí títì. jónú kíláàsì. ẹ kò sí tó fà tán ẹni tó ń jó kíláàsì pẹ̀lú ọkùnrin bó ṣe máa ṣẹlẹ̀ nìyẹn. kájà fún jáàbù kọ́ ni problem bá a ṣe máa maintain ní problem. ṣáwọn ọmọ tá a fẹ́ kán lò lẹ́kọ̀ọ́ ẹ̀. sọ́mọ ń gbà ẹ̀ sọ́ọ̀nù máa fi jó ṣọ̀kì nínú kíláàsì kó tó máa yára wọn. àgọ́ máa jó ṣàbùṣàbù pẹ̀lú jáàbù lórí. bẹ́ẹ̀ni. kí wọ́n máa fi ṣe ẹgbẹ́ ẹ̀wò jáàbù ẹ̀wò rẹ̀ o kókó má lò rárá ó fẹ́ ẹ̀bẹ́ ta o. ọ̀pọ̀ ní mọ̀ pé mùsùlùmí ni. tó wọ̀nyí náà mọ̀ o èyí tá a jà fún yìí dá o bá a ṣe wá maintain ní problem tá a máa ní tó wá ojú àti wà níbi pé a fẹ́ sáko lù. báàbá yìí kọ́ wọn bó ṣe yẹ ká kọ́ wọn. mẹ́rin la fẹ́ kọ́ mẹ́rin la fẹ́ kọ́ ṣé islamic school ni islamic school kọ́ náà. òbí gan ò tiẹ̀ rẹ̀. tó wà ní gbogbo ṣọ́ọ̀ṣì kọ̀ọ̀kan ló ní skul tiwọn kí ló bí ìta náà bá fa ìkí ló bí ṣọ́ọ̀ṣì kan wà skul kan wà ní Jẹ̀ṣà wa ń bẹ̀ yẹn máa ń tẹnu mọ́ mo fẹ́ mú Mohammed lọ bẹ̀ ni torí kan tó ń lọ ní Mushin gara àwọn yẹn pọ̀. òyìn gapá díẹ̀. kò tí ẹ kó gapá araṣọ ní skul muslim school ni o láàrin oṣù méjì ṣòkò tó fi fò. alu ni. mo ní kí eléyìí ó fẹ́ bá aṣọ jẹ́ ni. nǹkan tá a fẹ́ kó di ó fẹ́ yàǹfà ni ọmọ yìí.
ìkélé náà ti fò ń bá wò pé ẹyẹ lọ́rọ́ mi ń tà ń bá lọ fowó mìíràn mi ń tà irú ẹ̀ gangan ni kò ìgbà yàtọ̀. gẹ́gẹ́ kò yàtọ̀ wọ́n mọ̀ ní pé eléyìí tún dáa ju èyí tí àwọn tà fún mi lọ wọ́n wá lé wọn mi ní skul mi ìjẹ́wọ́ o mo ní má lọ ọmọ jókòó n bá pe ẹni tó le pé ó wà ókè o kí ló ṣe gan orin aṣọ tó rán yẹn skul kan ló ti rà wọ́n lè ta àwọn skul bó ń fò ní ẹ̀yin òrùkú ti fò ó. ẹgbẹ́ wọ́n bó ti bá aṣọ jẹ́ ni ẹgbẹ́ spaghetti lẹ́tà fọ́mọ. ẹ̀rọ ni ẹ̀ báwọn ṣe ràn ní ààrẹ lè rán bẹ́ẹ̀ o ọmọ mi ewọ́rú ẹ̀ àìwọ̀rú ẹ̀ lé wa. àwọn èsà máa ò gòkè skul wo ló fẹ́ lọ ná wọ́n wá ròyìn skul yẹn wíri nígbà máa dé skul yẹn standard laboratory wọn báyìí no wọ́n ṣe máa sọ pé a skeleton is like a bone that design head to ó ti rí already wọn ti sílẹ̀ skeleton rèé wọ́n kàn náwó sí ni. ẹ gbọ́ mi yí ṣe gbádùn yín. public school ti wá àwọn èrí tá a fẹ́ ṣe. àìrẹ́ inú ìwé ni. What is a microphone? A microphone is a thing that speaks through so. It's like it has a black edge. Wọ́n rí o. like the one that àjọ used to Ọmọ ìbára ìyá ni kò rí rí. wọ́n á tún bí ọmọ. Gbogbo ẹ̀ náà ní ń bẹ̀. àbí Gbogbo specimen kan fẹ́ ló wà ń bẹ̀. Báwo lọmọ ò ṣe ní mọ ohun tó fẹ́ kọ́? Sílífà rẹ lókè. Wọ́n àṣẹ ní máa fàtẹ́gùn pé orúkọ. wọ́n ṣe ní máa sọ fọ́mọ pé sílífà wà. Ẹ gbọ́ mi yé. Kò sí tọ́jú òsínbẹ̀. Wọ́n wá ṣe níṣe public school. Owó tó ń san ń bẹ̀ per term 10,000 naira ni. péré. second 3 Secondary school ni o. Primary ìgbéyàwó bíi 5,000 àbí 7,000. Ẹ wá wo èrò. Wọ́n pọ̀ kú. Speaker ló fi ń sọ̀rọ̀. láì ṣe yunifásitì. Speaker. Wọ́n á dẹ̀ gbọ́ clearly. kó àwọn làtìgùn onírú ẹ̀. Wọ́n á ní à eléyìí dà. Later ẹnìkan wọ̀ tún lọ rẹ̀ bí à bóyá wọ́n fẹ́ lọ ibi à ẹ̀rẹ́dì kò máa di Christian bọ̀ṣà mo ní kí ló dé wọ́n ní láti jọ Monday to Friday wọ́n á kọ́ ẹ lọ́kọ̀ Bible dákú lọ́kọ̀bà. kò sí ní tó lè mọ̀ ọ́ ṣe bóyá máa jẹun owó rọ̀ díjú wọ́n á ti fi kọ́ wọ́n á ti mọ̀ dáadáa wàá ṣe morning devotion. ẹ dandan nìyẹn ẹ kọ́ ṣe morning service láàárọ̀ kẹ́ tó wọ school ẹ sì tún ṣe closing devotion. ẹ tó ṣe é torí ṣọ́ọ̀ṣì wà mẹ́ga dàgbà wọ́n á wò pé kí wọ́n láǹfààní póchípù tọmọ wáyé ọ̀nà wálé Mohammed martin lọ jókòó àwa mi. àwa mi. ẹ wọ́n ṣe tẹ́bá olú kọ́ńpáǹdì wọn ẹ yóò gbé fíldì ni green grass ó mọ́ tónítóní. kò sí pé wíńdò kan ti já dànù atẹ́gùn fẹ́ wọlé bí àwọn skul jágọ́ ní ojú òní bọ́lá ń sànù wa. táwọn á lọ ok. tó wọn lọ ní pé wọ́n tún wá ní programu kan fún wọn pastors tó wáyé pastor ní bàbá ìwò ní sọkọ́bọ̀ ọ̀fẹ́ ni school ọmọ pastor. kọ́ ọmọ kí bá rọ̀ bímọ mẹ́wàá ọ̀fẹ́ ni láti primary ni. àti school àmì àti ìwé kò ní ra anything school máa fún gbogbo ẹ̀ tó wọ́n gbàgbọ́ pé pastor kì í rí tọmọ rò tó wá ti gbaṣẹ́ olúwa ó ń ṣiṣẹ́ olúwa lọ́wọ́. ẹ gbọ́ mi yé àgbọ́yé. ọ̀fẹ́ ló máa kà á wọ́n lè ń san sálárì bó ṣe wọ́n á san ní òye mi bọ́ ọmọ àwọn ọmọ pọ̀ àwọn ọmọ pọ̀ ó pọ̀ wọ́n pọ̀ wọ́n pọ̀ gan. wọ́n wò pé ṣé Mósè wá ya wèrè tó bẹ́ẹ̀ gẹ́ sọ́rí ṣé àtòṣì tó bẹ́ẹ̀ gẹ́ ni láàfin lè àfọ́ọ̀dù irú nǹkan báyìí. wàláì tó bá léèyàn lówó Nàìjíríà Mósè ló lówó jù bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni o. àwa la ní owó jù ẹ̀rọ la ṣe lówó jù àwọn máa ń náwó kiri yóò yẹn náwó kiri yóò láwọn bíi wèrè ẹ̀rọ tí mo ti mọ̀ nígbà tí mo wà lẹ́sẹ̀tì mọ̀ alájí àtọ́yìnbá ọlọ́mọ àfọ̀rún kẹ́ wọn àmín. tó bá di inú àwẹ̀ màá máa ń kó owó jáde wọ́n máa fọ́nrán ní 1,000 lójoojúmọ́ 2,000 èèyàn bíi 500 kó tó lẹ́kọ̀ọ́ kú náà. àjọ pín ni bẹ́ẹ̀ ni o. bó bá lọ ní pé
ẹnìkan àlẹ́gbẹ̀ẹ́ lé mi Mr. Victor kò ń ṣẹ̀gbẹ́ náà bóyá bí street tó yájá sẹ́ǹsì tèmi a close gan àwọn lọ meeting láàárọ̀ sátidé kan ní roundabout ó wá ní àfàjà mi wetin all these people dey do for Alhaja house money dem go collect money now ni wow Alhaja dey spoil them now dem no go fit work why you go give them money okay. this is wasting of money money but this is what Islam teaches us this is charity ó ní to dey give money you dey spoil people now no dey give them money for wetin dem work for you. okay. mentality kiri yóò nìyẹn. àbí wọ́n ibi tí kiri ó ti ń háwó rí. láéláé tí Christian bá fún ẹ lówó ó fẹ́ lò ẹ ni. ó fẹ́ ó ní ibi fẹ́ gbà lọ́wọ́ ẹ. bẹ́ẹ̀ ni. àwa Muslim àwa la máa ń ṣe kan lè láì wàrọ̀sùlì tí wọ́n rántí prógámù kan tí wọ́n ṣe lórí Facebook ọ̀rọ̀ yẹn Facebook ni kò ń ṣe bí o mo kàn fẹ́ já kan sí ni. okay. ẹnìkan wá ròyìn Kàsálí ìyẹn pásítọ̀ wòlíì tó fọ́jú yẹn hàn ló bá ní àfáà ló ròyìn yẹn o àfáà wá ní Kàsálí ń try èèyàn mọ́kànlá ló rán sí àjìní ìyá sọ àwọn àfọ̀ mọ́kànlá ó try gan. èèyàn 11 ló kó lọ sí Mọ́kà ṣé kò ṣe dáadáa ó ti sanwó owó àwọn èèyàn mẹ́fà. ó ṣe dáadáa náà èèyàn tó dá ní wọ́n ní àfáà yóò mọ ohun tó ń sọ kí ni mission Kàsálí wòlíì tó pera ẹ̀ tó rán Muslim ní Mọ́kà Muslim náà tẹ́lẹ̀ o kó tó di pásítọ̀ o ṣé Mọ́kà yẹn ó dèwọ̀ fóun náà láti lọ ni. ló bá rí pé tó dáa ni. kí ni mission tó fi rán ọ lọ sí Mọ́kà. òun náà rọrọ ẹ náà. tó àìkó dáa ọ̀nà ìṣàánú mo ní kò ṣàánú ó ṣe máa ṣàánú owó tó fi rán ọ lọ sí wọn àtẹ̀yìn ń kí yẹn ṣó ló iṣẹ́ owó ẹ̀ iṣẹ́ kí ló ń ṣe kí ni ń tà. kí ló ń tà ṣé bí ká lọ ṣe crusade ká gbá àwọn ìlójú náà ló fi kó jọ àbí ó lè fi ra yín pa ní Islam ẹ̀ ṣerú ẹ̀ o tó bá léèyàn ní àánú ẹ̀tọ́ ni tó Muslim ò sí láyé àtọ̀run gbangba ohun tí ń sọ. bẹ́ẹ̀ni. ìkan ṣẹlẹ̀ lójú mi jọ kan mo lọ sọ́dọ̀ bàbá kan ní Àjà èmi wá ń jáde bọ̀ mo á rí kiri yóò kan lọ́nà mi sọ pé Christian ni ó wá ní ṣé mò ń lọ sóṣèlú mo ní mo lọ sóṣèlú ó bá wọlé obìnrin ni ó ṣe àwọn rojọ́ ń sunkún òun fẹ́ rí aláàjì òun ti ń pòyìpòyì wọn ò jẹ́ kán rí wọn àwọn ọ̀dọ̀ kan ń wá igbá wọn kò mú yà kí ló dé kí ló ṣẹlẹ̀ ó wá so gbogbo ìgbésí ayé ẹ̀ ó ṣàlàyé ẹ̀ mo ní bọ̀ chọ́ọ̀chì wo ló ń lọ ó bá dákọ̀ chọ́ọ̀chì ọ̀hún ni à mo tẹ ọmọ náà máa ń ṣàánú gan ni à aláàjì wọn ń ṣàánú o máa ń nà máa ní o mo ní kò yé mi máa ń nà máa bá wọn ó ní máa ń nà máa ní ó láwọn á ń ṣe floor member ni wá àmẹ́ni kankan. àmẹ́ni kankan tá a fẹ́ lọ bá. lẹ́yìn Jésù tá à ń wá. lẹ́yìn Jésù nìkan náà tá a wà lọ bẹ̀. Jésù sì ti lọ. ẹ bá mi yé. Jésù ti lọ káwa tó dé. ẹ jọ ṣé Bóyèdé kò ṣe lówó tó yẹn bí Rìdíìmù ṣe lówó tó yẹn ṣé kò yẹ kó ní fáàtì tó máa kọ̀yàn síbi ká máa ṣiṣẹ́ mẹ́. ẹ máa wá ṣiṣẹ́ o. wọn ò lè dálẹ̀ tó bá ná fáàtì ẹ̀ ní wá ṣọ́ọ̀ṣì rẹ máa bísí jù. ìṣẹ̀lẹ̀ máa ṣe. ẹ bísí jù ẹ níwà. ẹ nílé ti Jésù. ẹ bẹ lọ ṣe yọ Sunday ẹ ní Jésù rò wọn lè tún máa sálárì fún yín again èkó ló wọlé jẹ́rẹ̀ tiwọn. La ilaha illallah. mentality bẹ́ẹ̀ ló wà lọ́wọ́ àfa wa náà o mentality kan náà ni o wàhálà mentality kan náà ni tó kò sí tó ná wọn èyí wọn kò fowó kó mọ́ṣáláṣí káàkiri ilẹ̀ kó ń dá fáktìrì ilẹ̀ kódà kan máa ṣe pure water. àbí ìyẹn òṣàlọ́kùn society díẹ̀ nítorí máa wà wọ́n ń farajọ kiri yóò ní kiri yóò ń ṣàánú sẹ́ẹ̀ wàláì wọ́n ń ṣàánú. owó náà ń ṣe. owó náà máa ń ṣe ẹ̀yin náà gbé sílẹ̀ akáyì Kàsálí tó ràn lọ sí Mọ́kà aláṣìá tí wọ́n lọ àmì ọdún yìí tó bá fẹ́ bá stéètì lọ àlè wà ní 1.2 million
150 state 1.450 tó bá fẹ́ bá private lọ wà níbi wá bí 1718 kéèyàn wá rányàn mẹ́fà lọ wòye tó máa jẹ́ náà. owó ga ẹbọ yìí. pásítọ̀ ló wá rányàn mẹ́fà lọ. bí 9 million. àbí ẹ wá sọ fún mi ṣé kò sólóòsì inú ìjọ ẹ̀. tó lè sọ owó ń ṣàánú fún. tó máa fi ṣàánú fún. lọ́jọ́ pé mùsùlùmí ni wọ́n á ná sí. náà wọ́n béèrè ní o ó ní lọ́jìkì kan tó bá rí pẹ́ẹ́nì kan já wá òkè àgbà Jésù ọmọ ta ni ọmọ sí ìmọ̀mù Èkó àná òun ní kò sí wàhálà wọn á pè yóò kí ni ìṣòro ẹ náà o ti gba Jésù fine o nílé 3 bedroom flat rẹ̀ o ní mọ́tò rẹ̀ wọ́n fi entice ẹ̀ pé má lọ bẹ̀ mọ́ o àmọ́ fi ẹ́ tajà ní o. ẹ̀yin tẹ́ tún wá rè yín ló máa wò pé ìjọ tẹ ẹ bá ṣe mi tó bá ṣe mistake pé mo fẹ́ lọ kírun akọ̀rọ̀ ṣẹ̀wọ̀n náà gbáhùn wàhálà wọn kọ́ tì mọ́lé àbó ṣí èrè irun wèrè wo ìdúsùn ẹnìyàn o irun bò o àìwọ́ tá a ń lò tá a fi ẹ pa ó wọlé irun wo kò jọ wọ́n wá pa ẹ̀rọ ńlá mú ẹ kàbìtì wàá lọ ṣẹ̀wọ̀n wọ́n á fi àjẹ́ bàjẹ́ torí pé àwọn ń ṣòwò ní ẹlòmíà ní ẹgbẹ́ wọn kọ́ mọ́ṣáláṣí yẹn wọn kọ́ láti bí ọdún mẹ́jọ wọn lè kọ́ tán fógún ọdún lórí èlò 1000 2000 20 naira 500 200 tọ́yẹ̀ ti ta wọ́n wá kàá. àwọn tí ó tún kó jẹ́ ń bí ó tún kó jẹ́ àwọn tó jí o ó tún jí ń bẹ̀. àwọn tó máa jí o sọ àlè farawé wọn àwọn ń ṣòwò ní kò jọra wọn bọ́ tá a bá lè farawé wọn àwa náà lè ṣe tiwa náà. bẹ́ẹ̀ ni. bí ẹ̀kọ́ la tòṣì tó ẹ̀rọ ìdẹ́bí pé Wàsíù Àyìndé wèrè fẹ́ ṣe bá dé ń kó Wàsíù Àyìndé abọ́ fún ní 3 million owó pípé orí àtúwá burú tó bẹ́ẹ̀ gẹ́ a tún máa náwó fún lójú àgbo sí èrè rí ni ohun wọn díẹ̀ mo fowó pe eléré ó dàbí kí n máa pílò gbé eléré kí n máa náwó sí rédíò ṣe gbórí mi tì í ẹ gbọ́ mi yé mo ń play Wàsíù Àyìndé nínú rédíò mi orí mi wá wú mo á bẹ̀rẹ̀ sí náwó fún rédíò eégún ti ya wèrè. kémi sáà tiẹ̀ kọjá ń rọ àsìkò yẹn. àbí nígbà tí yàn fowó pe eléré tó tún náwó fún ẹni tó yẹ kó kọrin kú. o ti sanwó iṣẹ́ rẹ̀ náà. tí o fọwọ́ iṣẹ́ ni. ọjọ́ ń fún àwọn lérò ni. tó wọn bí lakó máa kí ẹ ibú ọ̀rọ̀ òkè wá wàá tún máa náwó fún. olóyè ò lè ní kí ẹnìkan láyé mùsùlùmù ni mo rántí jọ́ tí wọ́n ń kí tí Wàsíù ń kí àrísùkúná máa rẹ́rìn máa ń gbọ́ gẹ́gẹ́ sí ẹni ẹwọ àbí awọ náwó fún Wàsíù àfáà náwó fún Wàsíù wọ́n ń kì í. ó wá ń kì í owó àsàlátù owó olówó ẹ̀sọ́ owó ọgọ́ iṣẹ́ kí ló ń ṣe tó fi kó o jọ. owó kádùá mi lè gbà ó ká ìmọ̀ ṣe wá síbí kádùá mi lè gbà bí mo ṣe wá síbí Ọlọ́run dákun gbàdúrà mi gbàdúrà mi lè gbà ní. ó wá kọ gbowó kádùá mi lè gbà ẹ̀pọ̀ lọ́nà fún Wàsíù Àyìndé ṣe gbogbo wa òkè. ẹnì ẹ máa wáyé wa náà mùsùlùmí. ẹ wáyé wa ló ṣeéṣe pọ̀ láàrin wa kò sí ní. ẹ̀yin gbọ́ pé pásọ̀ pélére rí kódà kó máa ṣe pátí. wọ́n ní pásọ Joseph ló ló ń jó yìí ẹ gbọ́ rí ṣé ẹ gbọ́ rí ni àfi mùsùlùmí ṣáá ni olówó Saudi olówó Saudi. ẹ ń wá aláàjì tí ó gbádùn rèé. èso gbádùn ni wọn gbádùn náà wèrè mi àní àbádé mi ẹnu mo máa ní ìdí Àyìndé yìí nà ó. ó jẹ mí lówó.
ó jẹ́ lówó ó jẹ àyíndé lówó. orí ẹ̀ burú sí máa jẹ àyíndé lówó kí ló ṣe sí ẹ lọ́wọ́. kò sí ohun tó bí wọn ò ní prógráàmù fún wọn ní. Allahu Akbar. bá a fọ́ bá lọ gbólówó bùkátà ló máa gbé lọ bá. kì í ṣe bùkátà Islam. ó dàbí jọ Tuesday tí mò ń bá ìyá sábàlù sọ̀rọ̀ tó dájọ́ sọ̀rọ̀ a sọ̀rọ̀ ní 3 a.m. lóru. ìyá wa ń bi mí láwọn òbéèrè kan tó fọ́nì ó ní àfa ṣáyé ò máa ṣe yín. ẹ̀yin èmi ni ìbéèrè náà ni. ó ní lóore ó ní ẹ̀mí ẹ̀gbọ́n tẹ̀ sọ lẹ́nu bọ́ọ̀lù ẹ̀ ṣe ń rówó ẹ̀ ń ṣe jálàbí mo ní bẹ́ẹ̀ ni ẹ̀ kì í ṣàdúrà fún yàn lórí fóònù mo ní bẹ́ẹ̀ ni ẹ̀ kì í bá àjókòó àdúrà mo ní bẹ́ẹ̀ ni ayé ń ṣe yín o ẹ sì máa ta omi ẹ̀ lè máa tá yẹpẹ̀ dẹ tẹ yẹpẹ̀. kí wọ́n fi jẹun báwo lẹ ṣe ń jẹun. ó ní àfa ó ṣòwò ayé ń ṣe yín. òkè ayé ṣe é lóòótọ́. lẹ́bù tẹ́ ń tà kábà ń polówó. àwọn ní àfa kí lè ń tà gan bẹ́ẹ̀ bá ń polówó ẹ̀ bá ń polówó ẹ̀ wọ́n lè tà kankan. mo fẹ́ kẹ́ ẹ lówó. in fact. àbí ohun tó bá ń polówó ẹ̀ gidi gan ni o bí wọ́n á blọọgì ẹ̀ tó pé èyí 100 ká máa wọ ilé ẹ̀kọ́ náà pé nítorí bàbá yìí ń ta rè. mo fẹ́ blue. mi ò ní. wọ́n á dẹ̀ rà á. mo ò ní o. àkàbà ó ò ní. wá ní ẹ̀sà ṣẹlẹ̀ ṣe kíní kan fún mi mo ní kíní yẹn ó ní táwa ṣe gbé wá program ẹ̀kọ́ pè sórí ètò ẹ̀kọ́ ṣàdúrà fáwọn ọmọ mi ṣètú lè ṣe yẹn ẹ̀mọ́ yín mo lè ṣe yẹn. ọmọ ìní bèrè owó lọ́wọ́ wọn ó ní òtún ó àpá dà tún ní bẹ́ẹ̀ owó. ẹ̀ ní bèrè owó ẹ̀ kò máa ṣàdúrà lásán. tọ́ no mentality àwọn èèyàn nìyẹn. Ọlọ́run ṣàánú wa àwọn agan kọ́kọ́ fọ́ pé ọ̀gá ibi táyé bàjẹ́ dé nìyẹn. ẹgbà ká nọ́mbà tèmi fún wọn ọ̀gá ní bẹnu sọ́hùn. ṣèbí wọlé. kò béèrè tiẹ̀ tèmi ló béèrè. ẹ̀yin lẹ́yìn ò fẹ́. now bó o ní pé kò sí ohun tí mùsùlùmí lè dá ṣe Allahu Akbar. láàrin ara wa bọ́ọ̀ serious. intanet ṣe serious ni pé àmọ́ náà tá a sìn àmọ́ lọ́run. àdẹ̀gbọ́ lọ́run yẹn gbọ́ gbogbo àdéhùn tó ṣe fún Muhammadu sallallahu alayhi wa sallam. táwọn sàábì àná ń tẹ̀lé ṣáwa tèmi tẹ̀lé àtẹ̀lé ìtò báyìí wa jẹ́ nìyẹn èlò ní 200 million naira èlò chicken change. wàláì chicken change ń lójú ẹlòmí chicken change 200 million olùsílẹ̀ àwọn eléyìí náà ẹ̀kan gbọ́njọ́ kan ní ẹ̀lò àfà mo gbọ́ ẹ ní 200 million mo ní 200 million ṣé ó wá nìyẹn ṣàwọn owó gidi gan. because ibo la ti ń dá yìí ìjọ la ó tó ṣùgbọ́n àbẹ̀ àbẹ̀ ṣe ó tó ṣù mélòó ó tó ṣù mélòó ṣé ó tó ṣù mẹ́ta ju mẹ́ta lọ o. àtàlẹ́ àbí ó máa yẹ wá gan kẹ láti ní 2 million. ẹnìkan olùkọ́sáré boost wa. àbámi náà wò ó ìyẹn ló boost rẹ̀. 2 million láàrin oṣù mẹ́ta. adúpẹ́ torí fọlọ́. tí bá ṣe nǹkan tó máa 1 million cash àì máa ra àṣẹ̀kún 1 million ni. bẹ́ẹ̀ ni. nínú 200. nínú 200 million. àwọn lọ rí pé irun táwọn amadíyà máa ń ṣe ni pé mo sọ pé kò sí tí wọ́n ní o kò sí Islamic organization kan tó ní satellite dé Saudi Arabia tó náà ní interest káwá tí wàá sàwọn olùsí tó wà láfíríkà àwọn ò tiẹ̀ lè níná Ahmadiyya ní NTA náà pé MTA bẹ́ẹ̀ ni MTA náà ń pè anywhere in the world not in transmit wọ́n máa gbọ́ wá sí àmírù wọn live and direct ni ṣáwa ní báwa tiẹ̀ ní ọ̀dọ̀ ta ló fẹ́ wà yà lólórí. ẹ gbọ́ mi yé
ẹ tó wá kọ́ọ̀bù sọ́dọ̀ ẹ̀wọ̀n akọ̀ tẹ̀ mọ́lẹ̀ ni ẹ gẹ́ẹ̀tì mi ló yẹ kí ẹ rí pé púpọ̀ tó bá jọ lórí ẹgbẹ́ tó wá fẹ́ irú pọ́jẹ́tì yìí tó wá pé àwọn olórí ẹgbẹ́ kan wá ní ẹ bá wálẹ̀ sílùú mi. ok. ẹ gẹ́ẹ̀tì. bẹ́ẹ̀ni. ìta ṣe wá lọ sí làró táwọn á lọ sí pápá èmi jẹ́ wọn pápá ni. yóò ti wálẹ̀ gan tí ó kàn sọ pé ilẹ̀ ti yọ ni. ẹ nà ilẹ̀ ti ọlọ́sà o. ẹ wá lọ sanwó. ok. ìyá tún dìvẹ́lọ́pù lu tèmi síwájú àìbẹ́ẹ̀kọ́. òun náà ní kọ̀ǹpútà ń bẹ̀ lẹ́yìn. ó padà dandan ní ìbọ̀dọ̀ ẹ̀ náà ni. mẹ́ńtálítì àwa nìyẹn nípa àgbọ́lọ́ ń gbọ́. àwọn Quran gẹ́gẹ́ bí ìwé gẹ́gẹ́ bí story book. ìwé àdúrà ni. yẹn ló ń bá ayé wa jẹ́ dàárọ̀ yìí ìwé àdúrà ni Quran àbí. ìwé àdúrà la kà á sí. àbí ìwé àdúrà máa ṣàdúrà. ká lè sànlé àwọn olówó. mo lọ ní pé ìtàwádìí àmà ń ṣe rèé tá a bá lè ṣe wà láàyà máa rí ṣe. ṣe rí every month oṣooṣù ó bá jẹ́ student tó ń lọ school kó wà ní primary secondary university ó ṣàǹgbó oúnjẹ wọ́n á máa wá dá ìdá mẹ́wàá nú owó oúnjẹ yẹn every month wọ́n máa ń pè ní ìjùsílẹ̀ gbogbo members pàwátá ló máa ń ṣe wọ́n ti mọ̀ pé n tó máa ṣe rèé o tó máa ti wá ṣèjùsílẹ̀ yẹn tán lóṣù kan ẹjọ́ ẹ wo ìtàn máa rí lóṣooṣù òyìn lọ kí wọ́n yá máa dé àkàn gbé àpótí owó ọba máa ń gbé yẹn àwọn oníbàárà yẹn ẹ wàá kọ kìíní sójú bọ́ọ̀dù ẹ lọ gbogbo àwọn diamos kún ẹ kọ ẹ máa kọ orúkọ òṣìkà ìmọ̀ọ́mù 200 naira lóṣù ladani 100 naira ọba adini 100 naira ìyá fáwọsá 100 naira ọba saki 200 naira ó lè má san ju February lọ yìí tún sanwó. wọn á bọ̀ fẹ́ tó kúlẹ̀ fọdún kan. ẹlòmíì ó kọ rẹ̀ lásán ló wà ń bẹ̀. ó parí aláwọ̀ náà ni ẹ wá wá lóde ayé wa nìyẹn tá a fẹ́ ṣe é tí wọ́n ṣáà ṣáà máa lọ bá aláàjì bọ́ọ̀bù kan jó owó tó dọ̀wà lẹ́ ò lè ka pọ́n machine ti bàjẹ́ aláàtì wa bá ṣe máa wá owó yẹn o èèlẹ̀ máa gbé dásí tọ́lọ́hún ẹ tún máa lọ bẹ́ẹ̀ ní tó yẹ kó mọ̀ pé tọ́ òun ni ìgbà tí ẹ̀ fi yé pé tọ́ ẹ̀ ni ó fẹ́ ràn yín lọ́wọ́ ló pé ẹjọ́ kí wọ́n bẹ̀ ni o ó rí kó mi ò yọ mọ́ o ìgbà tẹ́ ẹ̀ ti wá bá kẹ́ àpíìlì fún kò ní ṣe é bọ̀ tó bá mọ̀ ní responsibility òun pé ilé ọlọ́run ẹ̀ lákẹ́ anything ó ẹ̀ ní kókó tó wá ṣe é kó mọ́ níyìn má sọ kí nìkan ṣe láwọn àtàkì abẹ̀rẹ̀ ọlọ́run jọ ọgọ́ kí lọ o ṣe pé àmà wò pé ọlọ́run fẹ́rẹ̀ àmásá ntí òfin fẹ́ àmọ́ ntí òfin fẹ́ àmọ́ àfáà ní ọlọ́run fẹ́ àṣẹfẹ́ àṣà fún bọ́ àfáà tó máa ní ntọ́lọ́run ṣe fẹ́ rẹ̀ kò yí ẹ̀yìn ṣé àfáà mi ò kí mutí ni a ní kò lè yé yín ká má mutí yẹn sábùlù sú ẹ̀ rèé sòkò àfẹ́ẹ̀tì àwa bẹ́ẹ̀ ni ọlọ́run sún ẹ̀ náà ẹ gbọ́ mi yé ẹ̀gbọ́yé. ṣé wọ́n fẹ́ lẹ́dẹ̀ẹ́ ṣoògùn fún yàn bẹ́ẹ̀ ni. àfẹ́ ó ṣe náà á ní kò lè yé sábùnù sún ẹ̀ rí ara wọn tó lóyún ká má jẹ lẹ́dẹ̀ torí pé wọn ò mọ̀ wá sá fún. wọ́n kàn tún fún ẹni wọ́n máa ní ìdí tí ó rà gáírà báàgì. èyí tó kó bá wa gangan nìyẹn. ibi tí wọ́n wọ lọ́nu wọ́n bá fi ṣoògùn wọ́n fi. tó sì fi wá pọ̀ káàfin nǹkan ṣe ẹ̀kọ́ sọ ẹnìkan yẹn àgbàtẹ́gbà ọmọọmọ náà àwọn náà rí nǹkan fi ń ṣe wèrè irọ́ ò bẹ́ẹ̀ kọ́ o wọ́n ṣe lórí nǹkan jẹ dandan ni ṣé tó kó bá wa ni pé abígbèdà wa ti kéwú àti wà òkè ṣé kéwú Nàìjíríà nǹkan méjì ló wúlò fún ẹlẹ́kẹ̀ẹ́ta yẹn ó fẹ́ bá yé jẹ́ ni one kò fi kírun fún wa one wàá ká ṣùbà wàá ká ilà asiru
mọ́ngàlóbì dìṣáì ìwọ náà sì gbọ́dọ̀ kí ẹ gbọ́ mi yé ṣe rí àwa tá a máa ń wò pé aṣọ fún mọ́mù lówó òun náà gbọ́dọ̀ kí náà tó bá lè ẹni ó kó kẹ́lẹ́ yìí wọ́n bẹ̀ kó kí fún wa ìwọ́n kí kó máa lọ́n sí ẹni nítorí fi mí ni ẹ̀ nìyẹn o pé kí ló wà nù mọ́mù ṣe kó kí n gbé òun náà gbọ́dọ̀ kí ìwúlò ẹ̀kẹ́wọ̀ ẹlẹ́ẹ̀kejì kakọyàn ń kéwú kakọmọ ń kéwú ṣẹlẹ̀ ẹlẹ́ẹ̀kẹta yẹn ara kéwú gbọ́ o fẹ́ ṣe yálà bí kò fẹ́ browse o fẹ́ wo yẹpẹ ìyẹn ò sí lára kéwú o fẹ́ mú tẹ̀sùbá ọlọ́kẹ́kọ̀ọ́ yẹn lọ́yẹ̀ ọ̀tọ̀ ni o fẹ́ jó nǹkan máa ń jẹ ká máa lé aláǹgbàdì ògiri lẹ́gbẹ̀ẹ́ ògiri ẹ̀rọ yẹn ò sí ara kéwú babaláwo lòun tó wọn lọ ni pé a lè ṣe kínní ìṣe wà láìka a lè ṣe ọlọ́run dẹ̀ fún wa ṣe. àmín. torí àdéhùn ọlọ́run mo láì gba kùránì gbọ́ ni o mo sọ fún yín rí kiri yóò gba báìbù ẹ̀gbọ́n dákú wọ́n ò gbé síra kẹ́yìn tó bá rí ìyá ọlọ́jà kan tó yẹ kiri yó tó bá ba lọ́sàn-án gan gbọ́dọ̀ máa kà sáàmù ni. yóò máa kà á ni o. wọ́n ti fún ní prayer point ka psalm 35 láàárọ̀ kò ní mí ìsì ẹ̀rí ka psalm 108 lálẹ́ kò ní gbàgbé ẹ̀ láéláé. bí bá ń lọ ń bẹnu báàgì rẹ̀. ẹni tó fún iná àtẹná ṣe ti ẹ̀ sáré fáyọrẹ àfáàyàn tó iná àtẹná nìkan àṣekò tiẹ̀ ń ṣàfáà kankan iná àtẹná lásán nígbà lọ́kà ìmájì iná àtẹná lásán àyà kùránì tó lọ́hùn ṣe láṣìírí wa ṣe láyé wa lóde tá a bá gba kùránì gbọ́ sẹ́ẹ̀ á ti rí àwọn kìíní yìí ṣe Quran 61 verse 10 and 11. Bismillahir Rahmanir Rahim. ẹgbọ́n tó lọ ń wí o. Ya ayyuhal ladhina amanu. ẹ lè dáhùn ni àkórin lè tó. Ya ayyuhal ladhina amanu. ṣé ẹ tí ì máa sùn ayé òde lọ́wọ́ lọ́rọ̀ yìí mo béèrè ní o ṣáyé ò máa ṣe yín mi gbọ́ ẹ̀ka yóò bá ṣe yín ọlọ́run pè yín o ọlọ́run ní. Ya ayyuhal ladhina amanu. ìṣẹ̀lẹ̀ tí ò ní dáhùn ẹ̀ ń táyé ń ṣe ni ẹ̀wọ̀n táyé ṣe ń ṣe wọ́n tọ́wọ́n bá ní yíyá lẹ́dínà àmànú ìtọ́ àwọn tọ́wọ́ ń pè bí a kò yẹ yín kó ṣe gbogbo yín o gbogbo èèyàn kọ́ o tọ́wọ́n bá fẹ́ ké gbogbo wa ta wà ń bí lálẹ́ yìí yíyá yóò àná sùn máa lò àbí kò ní yá gbà ní àbí kò ní yá gbà ní ádámù. orúkọ tó jẹ láti gbogbo ayé nìyẹn àtẹ̀ntáyé ń ṣe àtẹ̀ntójú ń ṣe àtẹ̀ntódè mọ́lẹ̀ orúkọ gbogbo wa nìyẹn. ṣé wàá rà àwọn tí ò sínú àwọn yẹn ni yá ayọ́ alladhina amanu. Ya ayyuhal ladhina amanu. ọlọ́ọ̀gbà ẹni tí ẹ nígbàgbọ́ sọ́lọ́run pé tó bá ń dá ọlọ́ọ̀ni tí ò bá dá ọlọ́ọ̀ni ọlọ́ọ̀n lọ́ba amọ́niṣe ni ọlọ́ọ̀n lọ́ba ṣe ni tó bá ní dárò ayé kọ́ o wàhálà ayé ò ń ṣe èèyàn ọlọ́ọ̀ni o ìbẹ́ẹ̀ náà máa ń sọ̀rọ̀ ẹni bí kú ilé òpá nítorí òtó kí ni ìtumọ̀ ẹ̀ dàtí sòsì ẹni tí ò mọ̀ ẹ́ ò lè ṣe é. ó wá ní bẹ́ẹ̀ èèyàn ọlọ́run ló máa bẹ̀ bọ̀ tó o bá ṣẹ̀yàn wá bẹ́ o ọmọ bó ṣe lè ṣẹ̀yàn wọ́n náà wọ́n bá ń ṣẹ̀yàn náà ẹni tó ṣe obìnrin tó promise kí wàá fẹ́ ẹ tó wá ní ìwẹ̀ jọ́díjọ́ gbé ìyàwó ká tó yanjú ara wa ó ní à Fatima kò lè tó ìná àtijọ́ wo
mo ti mọ mọ́mì mo ti mọ dádì wọ́n láìkì mi a máa ń sọ̀rọ̀ dáadáa wọ́n mọ̀ pé à ń fẹ́ra wa àkọ́tí yọjú sí wọn ní. ó sá kó sí lórí. kí ló lè o ṣáà mú sí lórí ìyọ̀pọ̀ gan. ọpọlọ tiẹ̀ ní ó sì tó nǹkan. mélòó lọpọlọ ó ṣáà ju tiẹ̀ lọ ṣá ṣé kò ju tiẹ̀ lọ ni. kí lẹ́rú. kò ju tiẹ̀ lọ. àbí òun kàn ń ṣe wá sí ni. ìwọ náà ló sọ kẹ́yìn kan lọ́pọ̀ obìnrin òjú báyìí lọ tá a sọ bẹ́ẹ̀ á gbé ẹ̀ta lóye ẹ̀ta ni ẹ. ẹ̀yin kọ́ o ẹyin kẹ. ẹ̀yin ò ń gbé ọ̀tà lóye o ẹ̀yin oṣù obìnrin o ìyá lẹ́yìn o. ìyá tọ ìyá ni. ó yàtọ̀ sóbìnrin. ìyá ni ìyá ni. ó yàtọ̀ sanwó lọ ní pé tó bá ṣẹ́ ṣọ́ bó ṣe ṣẹ́ ń sìn ó ti gbá ó wá níwẹ̀ mo rí i pé Jamiu láìkí mi gan ó fẹ́ fẹ́ mi ó bá àláwẹ̀ ẹ̀ ṣáàjọ ṣe ṣìnà yẹn ojú ẹ̀ wá wálé wá ní à ó wá ń pè ẹ́ lo ògbé fóònù mọ́ ó pè é kí ni ògbé èkejì ògbé ẹ̀kẹta ògbé wọ́n lọ sí mọ́ pé tẹ́lẹ̀. ó wá ní ó wá pàdé ẹ̀ sọ nílé ìjọ kan wá mo ń pè ògbé fóònù mi wo mi ṣe jàre ó tiẹ̀ ti sú mi mi rè kí mi àti àgàn pàtíbù tó bá ní ọlọ́run lábáyá ṣe báyìí fún mi má ṣàbá mi já sèré àfún tiẹ̀ ti báyìí. kọ́wọ́ wíwú bá ń lọ. kò jù bẹ́ẹ̀ kò ní kó ṣépè fún ẹ bá ń dá sèré àfún ni ṣé orí sèré àkọ́kọ́ ni pé ẹni tó rò pé wọ́n fẹ́ fẹ́ yẹn awájá dánwò fún ẹ. ọ yìí fẹ́ o ṣùgbọ́n. wàá rí fẹ́ bọ́ ò ní gbádùn ẹ̀ kò sì ní kó lọ ṣẹlẹ̀ bí mi àfẹ́ gbé kí wọ́n ti jà kíni jẹ́ akópa irú ẹni ò ní palẹ̀ mọ́ rárá. a dó tiẹ̀ ní. a ní kíni àjọ máa kú pọ̀ ní. kódà kan mọ́ rí ṣe yóò tún máa bọ̀. La ilaha illallah olóńgbò ṣe kí wọ́n ń dùn mí àwọn atarí là á káyè tá a rí obìnrin gẹ́ bí èèyàn dáadáa tẹ̀fẹ́ tọ́jú. wọ́n máa ń fi wá ṣàkọ́ni o ẹ̀yin bò. ṣẹ́rí amúgbó ìyàwó yẹn kọ̀ wọ́n o ìmọ̀ kọ́ta ni ohun àwẹ̀ kò mọ́ lẹ̀ láàárọ̀ o ìyàbá ti mọ̀ alfa wèrè ti sùn ni àbúrò sì ni ẹni ìpa ni ọ̀nà àtúnfẹ́ pé ilé fún olóògùn gbèsè látàárọ̀ ni èpè ní ṣẹ́rí èké yẹn ọ̀la ìkí ẹ̀gẹ́ wọ́n wà ní kọ́ra wọn kò mọ́ ọbẹ̀ lẹ́lẹ́ o á tún máa lù á wà yà pa mí ni mi ní kó ń di ẹrù mi irọ́ ló ń pa kí lè ru wèrè. ẹ gbọ́ mi yé ṣé ètò wa ń gbọ́ tó ń gbé I love you á ní ẹ lè ṣì ní ẹwọ́ báwo tààrà I love wèrè. kí wọ́n á ti ìjọ ti pa lẹ́rù ẹ̀ mo ti lọ á ní wọ́n lé ní ilé wa o. kò sí tó fà o ẹni tó jíìtì yẹn ni ó máa ń fọ́ nìkan bó ṣe ọkùnrin ló jíìtì ọkùnrin ọkùnrin á jìyà ẹ̀ bó ṣe obìnrin náà ló ṣe fọkùnrin òun náà á jìyà ẹni tó máa ń lọ ìdájọ́ ẹ̀ kéré rárá ṣe irú yẹn wàá lọ bẹ́ẹ̀ ni ó ṣẹ́ nìyẹn òun ló gbé ẹ ṣépè máa lẹ̀ wo gbódù máa lọ ṣèyọnú wàá lọ dọ̀bálẹ̀ fún pé Fatima má bínú dọ̀bálẹ̀ mi rè mo foríjì Ọlọ́run foríjì ẹ nìyẹn àbíkó lọ ṣe súnà ní dọ̀bálẹ̀ fún ibi díà ká dọ̀bálẹ̀ dandan ni ká kúnlẹ̀ dandan ni àwọn tó gbé wèrè wá ẹ̀rọ náà ń gbà ọ́ wàá kúnlẹ̀ fún bí ẹ méjèèjì wàá kún wàá dẹ̀ dọ̀bálẹ̀ tán má dọ̀bálẹ̀ ẹ̀rọ náà ń gbà ọ́ àdọ̀bálẹ̀ fún ìyá akúnlẹ̀ fún àwọn tó sọ fẹ́ òlẹ́rìí wọ́n ń tàn yín ni o ọlọ́ni. yá ayyuhalladhina amanu. ọlọ́run lẹ́yìn tí ẹ̀gbọ́n náà ń gbọ́ lódodo ẹ̀yin tẹ̀ kí ń bẹ̀rù oṣó tẹ̀ kí ń bẹ̀rù àjẹ́ wọn lágbára mo sọ fún yín rí ṣẹ́rí èmi ò bẹ̀rù wọn tẹ́lẹ̀ náà o ṣẹ́ríjọ́ tí mo tún wá gbọ́ pé bẹ́ẹ̀ ló tún ṣe rí
ọkàn tó wá balẹ̀ gan ìyẹn níjọ́ tí mi àti Saheed Òṣùpá jọ sọ̀rọ̀ tàjọ ń sọ̀rọ̀ báyìí nínú ilé ẹ̀ tí wọ́n lálẹ́ oṣù àtàjẹ́ wájú ẹ̀ ó ní à ok ẹ ṣe jazakumullahu khairan. àmín. Òṣùpá ní afa ẹ láyà gan o mo ní burúkú burúkú ó ní oṣù àtàyẹlẹ kan àwọn ẹ̀yà mi mo ní ìyá wèrè wo ń gbé ó ní ó ní ìwé ó ní kò lè jọ mí lójú náà ó ní sẹ́rírù yìí ọ̀gá àjẹ́lẹ̀ yìí torí ẹ̀yìn ò sí lábẹ́ wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó ní ẹ̀móríkì tó máa ń kì wọ́n ni àwọn yẹn yàwé gan o wọ́n láwọn lọ́pọlọ kéèyàn máa kí oríkì ìjà àjẹ́ pé ẹni tó fẹ́ wọ ẹgbẹ́ àjẹ́ ni o nítorí wọ́n sọ fún ọ rí o wọ́n á ní ọmọ ṣíṣe ń rojú ọmọ àìṣe ń bẹ̀bẹ̀ mọ tó sọ yẹn ẹni tó ti wà nínú ẹgbẹ́ àjẹ́ nínú ẹgbẹ́ oṣó nínú ẹgbẹ́ ìmùlẹ̀ ìyẹn ṣe ń jáde ń bẹ̀ torí kọ̀díṣọ̀n wọn ò dáa tó bá wọlé tán kò lè ṣe é kú o. o gbọ́dọ̀ sọ pé òun ò ṣe mọ́. ọmọ àṣìṣe rojú nìyẹn o dìgírì tí ò tí ìwọ bẹ̀ yẹn ẹ jẹ́ kí mi náà wọlé ẹjọ́ kò rí inú ilé o. ẹ jẹ́ bí mi náà fọ́ọ̀mù. ẹ gẹ́t kò nínú ilé nìyẹn o ó lẹ̀ ń gbóríkì ìbọn kò mọ̀ tún oríkì yẹn. gbàtí ò sínú wọn. kò sínú ilé gbàtí ò sọmọ ilé tẹ́lẹ̀ ọlọ́ni. yá ayyuhal ladhina amanu. ọlọ́ọ̀ni ẹ̀ ń tẹ́ ẹgbọ́n náà gbọ́ lódodo. hal yadullukum ala tijaratin. ẹ jọ ń torí ìtọ́ lọ́hùn àtàwátà wà ń bí àtàtà wà wò mí lọ́la ẹgbọ́ àyà yìí dáadáa o torí púpọ̀ wa ẹ ṣe mùsùlùmí o àwọn fẹnu jẹ́ ni o torí ẹnìkan sọ àfáà ẹni àfáà kan ní àwọn mùsùlùmí dájú gan àfáà ni o mo wá pè wọ́n ní àfáà ẹ má sọ bẹ́ẹ̀ láéláé ẹni tó bá dájú kò lè jẹ́ mùsùlùmí láéláé ó tó wá ní àwọn mùsùlùmí àníwà àṣẹ ní níwà kò sẹ́ni tó dáa tó wà láyé. Allahu akbar. tọ́lá náà Muhammad sallallahu alaihi wasallam. irun tó lọ́n fi ròyìn ẹ̀ ìwà ni ọlọ́ni wà ní náka. wa innaka la'ala khuluqin azim. ìwọ ni wà á dáa jùlọ ànábì tá a tẹ̀lé ẹ̀yọ̀kọ́ ànábì sallallahu alaihi wasallam. ànábì tiwa sallallahu alayhi wa sallam. ẹ̀yọ̀bú sallallahu alayhi wa sallam. nínú oṣù tá a bí láwa yìí sallallahu alayhi wa sallam. ẹni tí ò bá níwà kìí ṣe mùsùlùmí la ilaha illallah. ẹ gẹ́tì ni tó o bá ti níwà ó ṣe mùsùlùmí o gbogbo ẹnu ni ẹ̀wọ̀n tó ṣe níbẹ̀ ànábì sallallahu alaihi wasallam ànábì ní ìyàtọ̀ tó wà láàrin mùsùlùmí àti kèfèrí kí ni irun kíkí ẹ máa di àyà ẹ máa di ọ̀rọ̀ yẹn o gbogbo ẹni tí ò bá nírun kèfèrí ni ẹ gbọ́ mi yé ṣe àpè ọ̀tọ̀ ní kíyàn má kírun ọ̀tọ̀ ní kíyàn má nírun. Allahu akbar. eléyìí ń kí kò ní kí ni yàtọ̀ wọn ẹni tí ò kírun kèfèrí ni ẹni tí ò nírun náà kèfèrí ni Allahu akbar. kí ni wọ́n á kírun kí wọ́n rìn yàtọ̀ kí ló ń kí sọ ẹni tí wàá níwà náà kèfèrí lòun náà ẹ̀ mọ́ tó bí inú sọ́dọ̀ Ankabut Quran 29:46 ẹ̀wọ̀n tó lọ́n wí ọlọ́run ní. utlu ma uhiya ilayka minal kitab. ọlọ́run ní
Muhammadu ẹ yòǹbó ànábì sallallahu alayhi wa sallam. ọlọ́run lẹ́yìn mùsùlùmí o. utlu ma uhiya ilayka minal kitab. ẹ máa ka kùránì o ẹ máa ka ń ta kọ́ bẹ́ẹ̀ ẹ máa tìláwà dáadáa ka english ẹ̀ kó lè yí ẹ Allah. ka yorùbá ẹ̀ kó lè yí ẹ ka kéwú ẹ̀ tó bá mọ̀ túmọ̀ ẹ̀. ma uhiya ilayka minal kitab. ẹ máa ka ń ta sọ̀kalẹ̀ fún yín. waqimi salata. kẹ́ẹ̀dẹ̀ máa gbẹ̀rún dúró kẹ́ ẹ máa kírun tẹ́ bá tìláwà tán ọlọ́wà ní. inna salata tanha anil fahsha'i wal munkar. ṣé irun tẹ́ ń kí yẹn irun kíkí yẹn àsùbà àyílà alásàrì mọ́ngárúbì àti dìṣáì. tanha anil fahsha'i wal munkar. irun yẹn fúnra ara ẹ̀ iṣẹ́ tó máa ṣe lára yín ni pé a máa kọ ìwà ìbàjẹ́ á dẹ̀ máa kọ ìwà búburú fún yín kí ló bá yẹ jẹ́ ẹni tí ò bá kírun kò lè bọ́ọ̀lù wà bàjẹ́ láéláé Allahu akbar. ẹ gbọ́ mi yé Allahu akbar. ìwà rere ò ṣeé hù tó bá nírun ṣẹgẹ́ẹ̀sì ẹ̀ ń sìn Allah. o ò lè níwà tó dáa tó bá ń kírun ṣé kiri yóò ń kírun ni ẹ wọn ò lè níwà tó dáa láéláé gbogbo ètò ń ṣe lójú yín yẹn wọ́n ní nítorí ni wọ́n ń pèrò sí ṣọ́ọ̀ṣì ni mo sọ fún yín rí náà ṣọ́ọ̀ṣì kan wà ní nọ́mbà 3 Òjó street off kékeré owó Gospel Apostolic Church ni bàbá tó ní àbó Òjó ti kú sí bàbá kan wà nínú ilé ẹ̀ ń gbà yẹn bàbá yẹn náà ti kú tàbí ló máa ń wà ó wá rẹ́ǹtì yàrá lọ́wọ́ ẹ̀ suddenly ó ṣàkú wọn ò wá rówó ilé san ó dẹ̀ jẹ́ Muslim ìyẹn ìyàwó àtọkọ àtàwọn ọmọ Muslim ni wọ́n mo lè sọ̀tàn rí dáadáa bàbá Òjó wà wò pé ẹ sanwó ilé ẹ bọ́ta ṣàgbọ́n Muslim wọn gbọ́dọ̀ ṣọ́ọ̀ṣì ọ̀sán kan orúkọ lé wọn bọ́ta ìṣòro ti dé ilé dáàdì tó wà ní Mushin Deeper Life kó wà lẹ́gbẹ̀ẹ́ wa gangan fẹ́ǹsì ló là wá nọba lọba pé tó bá lè máa wá sí church Jésù agbàkóso ṣe ẹgbẹ́ wọn sọ pé tó bá lè di Christian lọ ṣọ́ọ̀ṣì tó ń wọ̀ ẹ́ láéláé wọ̀ ṣọ́ọ̀ṣì tó ń wọ̀ ẹ́ bò ó ti wá ẹ lọ́mọ wa ẹ gbọ́ mi yé kí ẹ wá di Muslim níbí ní ìsìn káwá níwá o mọ́yáṣì tiwa kọ́ o tó wá fẹ́ káṣù wa máa bọ̀ níjẹ̀ṣà àwọn alákàn bá sí ẹ̀ wà á déjẹ̀ṣà káṣù bá wà á lè yẹ káyìlá mọ́ngàrúbì ẹ̀gbọ́n ó máa wá gan bọ́n wọn ni pé ọba wàládì yóò wá àgírí ó máa fi church ẹ̀kú ìnira nínà ó máa kó máa wọ̀rí wọ́n ṣàgbà yàrá kan wọ́n kọ́ fún lórí ilẹ̀ wa ń gbá náà lọ́hùn ọdún kan ó ṣàn lọ ṣọ́ọ̀ṣì lọ́lọ́lọ́lọ́ àwọn akọ̀gbọ́ àti lọ sáfìsì Thursday to Sunday lọ́mọ ẹ̀kọ́ bá gba ìsìlámù kàfáyà wọ́n ti jọ lọ ṣọ́ọ̀ṣì tẹ́lẹ̀ yìí bá di Muslim ìgbà tí wọ́n adé làyẹn mọ́ mi àlọ́ ṣọ́ọ̀ṣì mọ́ o ìsìlámù ilẹ̀ sìn a máa kírun kú ni ọ̀sẹ̀ pé fẹ́ǹsì ló la ṣọ́ọ̀ṣì àti ilé Sunday kìíní wọn ò rí wọn ò wá wá Sunday kejì wọn ò rí ọba wa ìyá lágbájá ṣé ò sí o gbọ́dọ̀ parọ́ àwọn náà gbalẹ̀ fún
olórí ẹ̀wọ̀n ni ok ètò tẹ̀lé kan tún rí bọ́ọ̀ close wọn tún wá bá kò sí nílé wọ́n yẹ pé oṣù méjì kò wá wọ́n ní ó dà pé ó fẹ́ avoid the church ni èmi kàn kí dáàdì mi jọ́nà lọ́hùn dáàdì bá ní jámì wá o wàhálà kan wà lẹ́yìn o mo ní kí ló dé àwọn ṣọ́ọ̀ṣì wá bá àwọn lánàá pé kí àwọn lé ìyá kàtà jáde mo ní kí wọ́n ló ṣe wọ́n ní kò wá ṣọ́ọ̀ṣì mọ́ ni báwọn náà gbalẹ̀ fún kò wá mọ́ kókó jáde ẹ lé mo ní dáàdì ẹ má lè ẹ kànà iṣẹ́ ọlọ́run lára ẹ má jò sanwó ilé ẹ filẹ̀ ó ṣe ń gbélé gbàdá àárọ̀ yìí o. wọ́n yẹn ṣe nítorí tó lóhùn torí kí wọ́n kírun wọ́n lè níwà láéláé business làwọn ń ṣe àwa ni lillahi wa rasuli ara máa ṣe nǹkan torí tó lóhùn tànábì àyè ṣe nítorí ìsìlámù kọ́ wa bẹ́ẹ̀ bàbá ṣoore á ṣe torí ọlọ́ọ̀ni tó yẹ pé téèyàn bá fi bi ṣú àkín ríro kò dá ọ̀rẹ́ mi dúró ẹlòmíà ní àwọn aforesú ní í ṣe òye ṣe muslim nìyẹn wáyé náà wọn náà fẹ́ nǹkan látọ̀dọ̀ ẹ ló ṣe ṣoore fún náà ó lè fi bi ṣú ẹ bọ́ tó o bá ṣe nítorí pé òun retí orí lọ́dọ̀ ẹ kò ní sú ẹ náà wàá gbàgbọ́ pé ìjẹ́yàn lógun mo ṣe nítorí tọ́lọ́ ni kó bá tiẹ̀ lọ ìsìlámù nìyẹn gbogbo ẹni tí ò bá níwọ̀ ò nírun ẹsẹsáìsì ló ń ṣe ọlọ́run ò gbárùn ẹ àpẹẹrẹ pẹ́lú ń gba ìrun ẹni pé o gbọ́dọ̀ níwà tó dáa tó o bá kí ń kírun tẹ́lẹ̀ ìwà ò gbọ́dọ̀ dáa gbogbo ètò dáa yẹn káwọn fúláàgì ni ọ̀ràn yàn lọ Mọ́kà o ò kírun ọ̀ràn yàn lọ Jerúsálẹ́mù o ò kírun o empower àwọn èèyàn o fún wọn lówó ọlọ́run nígbà wàá gbèrè tó o ṣe yẹn láyé for sure ọlọ́run yẹn jẹ́ èèyàn gbé mọ̀ kò ní sípìn ẹyọ kan fún ẹ lọ́rùn gbogbo tí Kàsálí náà fẹ́ràn lọ sí Mọ́kà òfò ló fi ṣe kò ní ládàá kóròyìn Mọ́kà yóò tún jí àgójẹ kiri yó kò kún ṣòwò ẹ̀ náà tẹ́lẹ̀ náà nà ọlọ́ni. يا أيها الذين آمنوا pọ́jẹ́sì tiwa yìí ẹ̀gbọ́n ní à musa ṣe 200 million máa ka mú ní ẹjẹ́ àti 300 million bẹ̀rẹ̀ náà torí irun time fi ṣèjì ni pé stéètì kọ̀ọ̀kan ló gbọ́dọ̀ nírú skul yẹn tẹ́tẹ́ nìka yẹn Èkó máa ní tiẹ̀ Ògùn máa ní tògùn lágbọ́fẹ́ bẹ̀rẹ̀ Ọ̀yọ́ máa ní Enugu máa ní ilẹ̀ Ìgbò máa ní center all over the state even outside the state the country tó gbọ́dọ̀ ní uniqueness tẹ́nìkà la fẹ́ lò lórí tẹ́nìkà yẹn a máa kọ́ school obìnrin ọ̀tọ̀ ọkùnrin ọ̀tọ̀ kódà wọn ní kó wọn ní pàdé ara wọn ní ríra rárá ọ̀nà ọ̀tọ̀ máa gbẹ̀yà ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó lè máa jẹ́ full body kódà kí lè yín wà lẹ́gbẹ̀ẹ́ bí kí sukùl àmì wọ́n lọ máa gbénu sukùl ni ó ní máa láyè wọ̀ torí pé ó gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ méjì gbogbo tó fẹ́ kọ́ yẹn ara máa kọ́ ẹ̀ wàá lẹ́kọ̀ọ́ lé wàá lẹ́kọ̀ọ́ sukùl wàá lẹ́kọ̀ọ́ gbòòrò wàá lẹ́ mọ Kùránì bàbà jẹ́ for sure ó máa kéwú dáadáa ó máa kéwú wàá dá àfa láti sukùl jáde ni lẹ́yìn skul àmọ́ wá tún ní hospital yẹn tóbìnrin ọ̀tọ̀ tọkùnrin ọ̀tọ̀ ọkùnrin nípàdé obìnrin nípàdé obìnrin láéláé ọ̀tọ̀ọ̀tọ̀ ni kódà dírẹ́fà tí ó máa wọ ambulance obìnrin ló máa jẹ́ ẹ̀gbọ́n mi yé security náà obìnrin náà ló máa jẹ́ yes obìnrin security wà dáadáa ṣé kò sómi police ni kò sómi army àwọn ọmọ àtẹ́ni wọn nìyẹn wọn bí ẹ̀dá ànàkùnrin dákú ìwọ lè fèsì obìnrin army
wọn bí ẹja kójú obìnrin tó bá gbá ẹmu á nà ẹ̀ pa kó mọ̀ fọ ẹ létí wọn odi létí nìyẹn láì fọ láì. so á jẹ́ pure obìnrin pure ọkùnrin kò ní sí mixture rárá. a tún wá ní recreation centers vocational areas afẹ́kọ́ mechanic afẹ́kọ́ tailor afẹ́kọ́ bricklayer carpenter furniture ó tún máa wà ń bẹ̀ lọ́tọ̀. so ọmọ tó bá ń kàwé lọ́wọ́ láti primary school tó bá ti ń jáde èwo ló fẹ́ kọ́nú àwọn iṣẹ́ yìí ó tún máa kọ́nú ẹ̀. so tó a fi jáde secondary school ó ti ní ohun tí ó jẹ lọ́wọ́ kò ṣẹ̀ ní máa gbé parí sáríkẹ́tì kí wọn nídìí iṣẹ́ lọ o pé mẹkáníìkì kó tó wọ school á ti máa jẹun lọ yìí ò ní wàhálà nu ní tá a fẹ́ ṣe nìyẹn o. àtúmọ̀ alẹ́ nìkan promise wa ní airplane aviation afẹ́kọ́ ń pabọ́ yín tó plane pọ̀ bọ́n ṣe ń repair ẹ̀ section kan tún nìyẹn lọ́tọ̀ ṣáàrí pé omi ń bẹ láwùn ṣẹ́gbẹ́ iṣẹ́ ńlá ni gbogbo owó ìwà láì ṣéǹjì ni 200 million building lásán ni o kò ká owó tá a bá bá kálẹ̀ yìí o àwọn ti dúró rẹ̀ má wọ̀rí tẹ bá kọ tán màá bá yín kúpù ẹ̀ fún yín. mo mọ àwọn kan tó yẹ pé kọ́ńkàn gbọ́pọ̀ àti ní tẹ́nìkà yẹn nìkan ni mo ní sáré tẹ́nìkà yẹn o tọ́ba ti ní tẹ́nìkà yẹn àní problem ẹni tó máa gbé building kọ̀ọ̀kan wọ́n máa kọ́ fún ara wọn ni tó mo mọ àwọn kan dáadáa mo mọ àwọn kan ọlọ́mọ ti pa wọn tó wọ́n ti jọ wọn tí a wà ní meeting nǹkan mi dáàbò ẹni yẹn mo ṣe mọ̀ pé mentality ẹ̀ nìyẹn àwọn Christian bá wá bá mi lè jókòó oníyàmí sún sẹ́yìn mo ní àlá à ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ní ǹdè ń bá lọ jókòó síwájú mi ìjìnà sí wọn mo ń gbọ́n tán wí yẹn wá ní aláàjì Christian ni wọn kẹbà ibi tá a generous dé wọn ní àdìkọ́ church wa tán a kàn ní ìdí rọ́ọ̀gì fáànù ìyẹn ó ní èèlò máa ná yín ní 5 million ok ẹ mú jẹ búùkù wa ó dẹ̀ fún wọn aláàjì ni tó wá fún ni wàá rè àwọn kan lè tún jókòó tájọ jókòó tí wọn jókòó tí wọn àfárá wọn yẹn àwọn ẹ̀fẹ́ kọ́ mọ́ṣáláṣí wọn ò tí ì nílẹ̀ wọn bá láyé pé ibi tá à ń gbé afẹ́ kọ́ mọ́ṣáláṣí wọn ní òkè ìwé lẹ́yìn dà wọn ní àṣẹfẹ́ ra lẹ̀ ní ẹ̀kọ́ rárá lẹ̀ náà tẹ́bára lẹ̀ yẹn tán ẹ mú ìwé ẹ̀wà pẹ́ ilẹ̀ ní màá bá yín kọ́ ó dẹ̀ bá wọn kọ́ lóòótọ́ ìjọ tó mú wẹlẹ̀ dé báyìí ìjọ kẹta wọ́n bẹ̀rẹ̀ sáìtì 17 million ló fi kọ́ mọ́ṣáláṣí yẹn fún wọn 17 million ó fọ́ọ̀gì everywhere ó furnish everywhere fún wọn ní ìdárúkọ olùwọ́ ló mọ̀ sọmọ mẹ́ni yẹn àìdíà ẹ̀mí yẹn gbọ́n tá a fẹ́ kọ̀ wá láwọn lè kọ́ gbẹ fún wa káwọn kan ní ilẹ̀ náà ká lè ṣèwé ẹ̀ kó pé pérépéré báwa la ní tó bá ti rí àníṣòro wọn o ìkan ti kú nu wọn ìkan ti kú ó ti kú bí i 3 years ago mọ́ṣáṣí ni máa ń kọ́ kí mọ́ṣáṣí ni ẹ kàn ní ẹni wèwèrè ó máa kọ́ mọ́ṣáṣí yẹn fún yín kan láti ilẹ̀ dókè ni kò dẹ̀ ní béèrè pé kí ló ṣẹlẹ̀ mẹ́ kò ní béèrè o ẹ̀yin tẹ́ wá ẹ̀ lẹ ní kò kán mọ́ kódà kò ní kẹ́ forúkọ òun sí rárá àwọn kan sì wà bẹ́ẹ̀ dàárọ̀ yìí bó tó ní pé àwọn èèyàn ti frustrate wọn akẹ́kọ̀ọ́ mọ́ṣáláṣí èrè máa ná yín 10 million ẹgbàá àwọn tó wá gbà wọn kọ bẹ sí méjì fáwù pé aláàjì ẹ wá àwa la ṣe wàhálà kínní àwa la ṣe wàhálà anumudẹ kí n nulẹ̀ gbogbo àwọn ọ̀gbọ́n tó kù sọ́n rí wa tá à ń ṣe wàhálà wa ẹgbẹ́ bá fi pòye wa kéèpá jáde o ajẹnu tá a ṣe ní o bàbá délé 5 million lọ fún wa o torí kìíní kan irú ẹ̀ ṣẹlẹ̀ mi ń dákọ̀ lú yẹn tẹ́ bá rántí
bàbá kan tá a jọ jà ní Ọ̀rẹ́ta ẹ̀rántí Ọ̀rẹ́ta olúwo ọ̀nkù mi níjọ́ ọ̀sà torí mi Jamiu ẹ̀sìn wọn sí torí bàbá fún wa tí kò wí jẹ 20 ẹ̀ tí wàá lè jẹ 20 ìjọ wa fẹjọ́ sùn mí pé èmi kàn ń jà fún àwọn kan ní ìfẹ́ dákọ̀ lú yẹn pé òun lòún kó wá sọ́dọ̀ aláàjì nígbà tó máa padà wá gbowó wọn ẹ̀ kó ń gbọ́mọ́ òun wá lọ bá wọn ṣe mítìn pé báwo dẹ̀ ni wọ́n ní aláàjì ti fún wa lówó èèlò ló fún yín wọ́n dárúkọ ẹ̀ wọ́n ní òkè kò sí wàhálà ẹ máa bá wọn ṣáṣí lọ òun kò aláàjì lẹ́yìn ọ̀sẹ̀ méjì tó ti gbowó tó wá ní aláàjì máa ṣeun wọ́n ti rẹ́ fún àwọn lóye báyìí aláàjì náà pè oyè báyìí irọ́ o odidi lèmi fún odidi ẹ̀ mú fún òun ṣàbọ̀ ní ẹ̀ kò ń ṣàbọ̀ kẹ̀ òun ló fẹ́ yẹ wọn sùn mí o pé ṣe tán àwọn tẹ̀lé ń jà fún yàrá wèrè wọn tó gún wọn lọ wọn tó bẹ wọn sí ilé ìlọsọ kó tó délé. ìṣòro tí wà nìyẹn ìtọ́ ẹ̀ kí n kó fún wa mọ́ nìyẹn pé kí lẹ́lẹ́kọ̀ọ́ ẹ má wẹ̀ ẹ́ máa lọ màá kọ́ ọ tó ọ̀pẹ́ ẹ̀ ní kọ́ ẹ o tó sáré tí fowó ránṣẹ́ kọ́ máa kọ́ wọ́n káàkiri kọ́ máa gbẹ́ bọ́ òkiri tó bá ti tàn bá ó parí wọn náà lọ ìgbà ní kéèyàn gbẹ́ bọ́ ó tún máa pọnmi sínú bọ́ o wọ́n fẹ́ gbẹ́rù àwọn ilé àdúgbò ìjọba fẹ́ kọ́ mí ìfàtàlì náà máa rí gbogbo ẹ ìjọba fẹ́ commission wọ́n lè lọ fa omi táǹkà wọ́n lè pọ́n sínú kọ̀ọ̀kan ẹ̀ gbámú wọ́n lè pọ́ǹpù ẹ̀ sókè omi yọ wọ́n lè commission ẹ̀ ó lè lọ kí ẹ̀ ló ti yọ gbé yìí ṣé wọ́n pọ́n mi sínú ẹ̀ ni láìláìlọ́lá. ọ̀rọ̀ fi sínú fídíò bá ṣe ń pọn mi. aláìláìlọ́ omi yọ lè máa rí kò wá ní yọ mọ́ nítorí kí n fowó lẹ̀ mọ́ nìyẹn àwọn tó ìmọ̀ ṣe àwọn tó ìṣe sí wa àwọn alábà wọn jẹ́ àlà jẹ́ kó yé wọn àlà kí wọn mùsùlùmí sí wọn lẹ́rú ṣe ń bà wá náà láti dá sí i ṣùgbọ́n ọlọ́run ní. hali adullukum ala tijarati hali adullukum ala tijarati. ọlọ́run náà tẹ́ ẹgbẹ́ ọlọ́run gbọ́ ẹ̀dá mi lóhùn mọ́ ni. ọlọ́run ṣé kí n jú òwò kan fún yín. adullukum a máa ń gbá àyà yìí dáadáa bọ̀ kò yé wa rí a ní ẹ fi dán náà wò sẹ́ ẹ̀ wàhálà ẹ fi dán náà wàhálà ẹ fi dán wàhálà ẹ fi dán wò. mo sọ fún yín ẹni tó ń sẹ́ǹdì owó ibi fàtà máa ń pín jọ Friday tá a pín lánàá yẹn mo sọ tóbi fún yín náà ìjọ tí ó kọ sẹ́ǹdì àárọ̀ lákọ̀ọ́kọ́ obìnrin ni ó ní ustaz mo fẹ́ dán náà wò ni mo lórí kíni ó ní ìwé tẹ máa announce yẹn mo fẹ́ sponsor ẹ̀ lóṣooṣù kẹ máa tẹ̀ kẹ máa fáwọn èèyàn kẹ máa ń fún wọn mo ní kò sí wàhálà ó ní tó fẹ́ dán Ọlọ́run lórí ní pé òun ò ní tí ì sọ létà ó wá padà sọ ó ní tó fẹ́ dán ó lóun lọ́mọ kan tó lọ school nílùú òyìnbó ni o òun fẹ́ jẹ́ kó jẹ́ first class number 1 ní school yẹn ó lọ fẹ́ try wò ni pé Ọlọ́run tó ló máa ṣe Ọlọ́run máa ṣe àbí mo ní wàhálà ló wàá ṣe kò ìsanjú oṣù mẹ́ta lọ àbí mẹ́rin pé èpè mí ni pé òsàsì wàláì nọ́mbà 1 ló ṣe. Allahu akbar. ó yìí sanwó yẹn dàárọ̀ yìí kí wọ́n máa tẹ̀wé yẹn. ó máa gba torí pé àgbọ̀ náà ń gbọ́ ni àgbàgbọ́ àṣọ wà nìyẹn. ẹ̀rẹ́ kí wọ́n kọ́ bẹ̀ bá àwọn omi tiẹ̀ sí rí. so ẹjẹ́ àgbọ̀ náà ń gbọ́ o ọlọ́run oníṣàlẹ̀ tó máa mú iṣẹ́ o máa sọ wí bó jẹ́ 1000 ló ní wọ́n náà fi dọ́lọ̀ wò pé owó ló ṣàdéhùn ọlọ́run ní alẹ́ àdúlùkún. ila tijarati tunjikum min azabin alim. àbáfọ̀n pé á jèrè ẹ̀ láyé á tún lé wa
jìnnà sí ìyà ẹlẹ́ta ẹlẹ́ro tí ó jẹ èmi àti ẹnu sàárè tá a bá ṣe ọlọ́wà ní. Tu'minuna billahi. òwò náà rẹ o ká gbọ́ náà ń gbọ́ tó ẹni tí ò gbọ́ náà ò lè ṣe ẹni tí ò gbọ́ náà gbọ́ lè ṣòwò ẹ láéláé owó owó ní ká gbọ́ náà ń gbọ́ number 1. wàá wá gba òjíṣẹ́ ọlọ́run gbọ́ látòrí Noah lórí Mósè lórí igi lórí Muhammadu. Sallallahu alaihi wa sallam. Àwọn ajagun sójú ọ̀nà tó lọ́hùn ogun akẹ́kọ̀ọ́ ogun ògbọ́nkọ́ ogun àdákọ́ ìyẹn ti kọjá o ìyẹn ti kọjá o ayé ti lajú jù bẹ́ẹ̀ lọ o ogun táwa jàre tá a fi jàre. Bí àmọ́ àlékún. Number 1 owó tó wọ́n bá gbé inú ẹ̀sìn ò ní lọ ìsìlámù ò ríta dáadáa until gbàtà olówó wọlé àwọn Abraham Auf àwọn olówó nìyẹn wọ́n kówó lẹ̀fẹ́ sí ni Abubakar Sodiq kówó lẹ̀fẹ́ sí ni Àdíjà gbé gbogbo tó ní lẹ̀fẹ́ sí ni ṣé orúkọ ò parẹ́ dọ̀la ṣé kò lè parẹ́ ẹ̀ torí pé wọ́n ṣe ń torí tọ́lọ́ tànábì ni. báwo kí wọ́n ṣe máa ríre ni wọ́n á tara wọn torí ẹ̀sìn ìjọ náà lọ́ọ̀ ni. ṣé mi àti ẹlẹ́ni wá gbà á gbọ́? kò sí tó fà á àwọn àǹfààní tí máa kówó jẹ yìí náà ni. àbí ẹnìkan tó yọkọ ní àwòsá àbọ̀tẹ́ transparency yẹn ti fẹ́ pọ̀ jù mo ní ẹjẹ́ ó pọ̀ ju oko ètò o mo ní kẹ́kọ̀ọ́ sọ 1,000 ẹ̀ tó announce máa announce now kó lè mọ̀ pé mo dárúkọ owó tòun náà kó lè mọ̀ pé yes 1,000 tó ń san lánàá mo sọ. bẹ́ẹ̀ni ẹnu tẹ́ ẹ fi sọ 1 million náà lẹ fi sọ 1,000. àgbọ̀dọ̀ máa sọ náà. irun tí ẹ náà tún. dáadáa of course ó ṣe torí tọ́ náà ni o ẹgbẹ́ mi kí n dákọ̀ èèyàn láwájá mu wá irọ́ láwájá mu wá kọ́run èmi kò lè ṣerú ẹ̀ á kàrókò èèyàn afẹ́ fọ́ lórí àwọn ọmọ tiẹ̀ ní láìkẹ́ náà yorùbá nàgbà tó lómi lónìí ṣe kí ni kì í pariwo ọlọ́ni. wà tó jẹ́ ìdúnà fi sabilillahi bí amwalikum. ẹ jagun sójú ọ̀nà náà pẹ̀lú owó yín wọ́n jẹ́ 1,000 ló kéré jù wọ́n náà sẹ́ndẹ̀ sákàǹtì yẹn sẹ́ẹ̀ kó máa fọwọ́ náà mú jẹ pé wọ́n lọ torí ṣe ní kíní kan wà gbogbo tó ṣoore ò ṣe fún yàn ò ṣe fúnra ara ẹni o ẹnìkan ní lọ́nà wo kò lè kàn mí náà a ó máa kàn ẹ́ sórí oore tó o bá ṣe ó máa ń rìn báyìí ni ìwọ lè jó lówó lẹ́nìí kò wò pé ọmọ mi wà ní London America UK kí la ní ìdírò school yẹn fún ní tí ò yí ẹni pé àwọn ọmọ ẹ wọ́n á kàwé ń bẹ̀ ǹjọ́ kan for sure ó sure pa kó jẹ́ multi-billionaire ìran àádébẹ̀ for sure torí ilé yẹn ò ní ibẹ̀ yẹn ò ní kú àwọn tá a dálẹ̀ á ti lọ so àǹfààní a máa bá ẹ pé èmi náà wà ní tó dá sí kiri inú sàárè torówó torí láyé ò ní wúlò aṣọ ẹ kò wúlò tó bá ti kún àbọ̀ ni àwọn àwa tèrò white 300 naira per yard àbí 100 naira àwọn agéńgékúgè àwọn aṣọ ẹ pa àwọn ajú ẹnu sàárè gbogbo ètò kan máa pín ni ní fi 1 naira sísàlẹ̀ fún 1 naira kò ní wọnú sàárè 1 naira gbogbo ètò kọjọ ẹyọ kan ní wọnú sàárè ní nífẹ̀ẹ́ títí kò ṣe ijó tí ayé ti sú mi nígbà tá Abíọ́lá kú ayé le gan o ẹ̀ẹ́dá o ilé ẹ̀ tó wà ń Kẹjà yẹn pálọ̀ ẹ̀ mo wọ bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ní yọ́fẹ́ lọ sábòjá ń jọ ní tí ọlọ́run jẹ́ ń lọ tí wọ́n fi ní mú pálọ̀ ẹ̀ fẹ̀ láti ru bíi sẹ́yìn stéèjì yẹn sẹ́yìn lọ́run yẹn ó fẹ̀ gan bó ṣe wá fẹ̀ tó wọ́n ti máa lò láàárọ̀ yìí o àwọn wa dájú débi pé
wọn ò lè sin àwọn aláàjì Abíọ́lá sínú pálọ̀ yẹn kọ́ sí wọ́n sáàárín méjì kọ́ fi léyìn jì wọ́n ayé wa dájú Abíọ́lá wọ́n wá lọ wá ilẹ̀ lẹ́ńkùlé lẹ́yìn mọ́ṣáláṣí ni o wọ́n wá gbẹ́ kòtò síbẹ̀ wọ́n á sàbíọ́lá síbẹ̀ kó má bàa balẹ̀ jẹ́ ni lọ́rẹ́ tàwọn awù dànù náà yìí sísìn náà ní balọ̀ wọ́n á wù dànù bá jẹ́ títà wọ́n á wù dànù sígbó kò jẹ́ o tá ń lò sí ṣáìtà lẹ́kìrì nìyẹn kò wúlò wàláhì ẹ̀tàn ní gbogbo pàǹtí yìí ẹ̀tàn ní níta fẹ́ kú sí yìí ẹ̀tàn ní àwọn tó kọ́ ẹ̀rẹ̀ àwọn ti lọ àwọn náà ń palẹ̀ mọ́ ara mi lè ìtàná lọ àìkú ò tí kàn ẹ́ ni àárẹ̀ kọ́ nípa yẹn tó bá ti kàn ẹ́ kó àwọn òṣòwò ní jí mọ́ ni ó lọ́nu àwọ̀ lọ àwọ̀ relé wàá dẹ̀ relé yọ̀kọ̀ wọ̀ ṣúọ̀ ṣé kókò lẹ́tà sábẹ́lágbò máa wá pa ni àwọ̀ tàbáṣà àwọ̀ tàdédìbú àdéṣokò aṣọ́gba lẹ́tà lọ́wọ́ kú wọ́n ń gbà á ẹjá ṣe o àkáǹtà máa sanwó sí rèé 022 38 64 937 ẹ bá ń tún pé wọ́n náà gba máìkì pé náà. 022 38 64 937. Wema Bank lẹ́ẹ̀kan sí. 022 38 64 937. So àkáǹtì yẹn nìyẹn Wema Bank PLC account name Risalatul Haq Dawa Society International àkáǹtì wa nìyẹn any amount minimum of 1,000 fi sílẹ̀ lọ́sẹ̀ ọlọ́run ọgbọ̀n ọ̀fẹ́ ní kọ̀ọ̀kan wa àdéhùn ọlọ́ọ̀ni kò dẹ̀ ní í ṣe láéláé kí tó wá jókòó lọ́ǹchì wa sorry anniversary wa 20 years tá a fẹ́ ṣe April la máa ṣe pẹ̀lú ògo ọlọ́run. àmín. a wá ní àwọn apart from this placard ṣẹlẹ́lẹ̀ dandan eléyìí ìjọ yẹn tó o bá ti ní ilé ò ní wọlé rà á kó o tọ́jú ẹ̀ àbí kó sọnù kó tó rà míì hundred naira péré ni make sure pé o ní tiẹ̀ rà á kó o tọ́jú ẹ̀ àmàmà àǹkárá dandan ni àmàmà àǹkárá. àǹkárá ń bọ̀ inṣàlá. ó dà máa pelére. àwọn náà tún pelére. àwọn ò ní náwó fún ṣáà o. wàásù ọgbà torí mi ò burú. mo ní a ní àwọn ọmọ ìgbà tá a fẹ́ lọ́ọ̀nchì lálẹ́ yìí. abẹ́kẹ́ bá wa ra. táàjọ bá wa rà. lálẹ́ yìí. o lè tọ́jú ẹ̀ o lè máa wọ láti alẹ́ yìí lọ. kọ́ máa fi bá a sa awareness nsọ. wọ́n rò pé yíyẹ nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ irú eléyìí sìn mo ní wàásù nọ́sfàtì láàárọ̀ yìí. bẹ́ẹ̀ ni ní alákùkọ bọ́sọ̀ rẹ̀ kọ́láàgọ́ nọ́sfàtì sani. nọ́sfàtì sani. ẹ má yọ kó nu pé nínú ìfilẹ̀. alákùkọ ẹlẹ́gbẹ̀ẹ́ alágbàdo. alákùkọ. a fẹ́ lọ́ọ̀nchì polo yìí ṣẹ́ni mo sọ fún wa owó tá a fi ṣe program yẹn ò tí ì sílẹ̀ ara pàápàá. bẹ́ẹ̀ ni. tóra wò lówó ṣẹ̀dẹ̀ lówó pọ́jẹ́ẹ̀tì yìí èèrà kan ò lè rìn níbo. òun kì í síbẹ̀ lọ ni mo sọ fún wa tó bá ti tówó olè tá a fẹ́ rà tẹ́nìkà a lọ rà. a máa lọ rà straight a sì sọ fún yín. a lè sọ fún yín pa ti rà á o but mi ìfẹ́ ká kàn rà á lẹ̀ ká má fẹ́ǹsì ẹ̀ ìyẹn ló ṣe pàtàkì. owó fẹ́ǹsì gbọ́dọ̀ pé gbogbo bá ṣe ṣe sí ọ̀fọ̀ ẹ̀ a gbọ́dọ̀ ṣe é tó bá lè kó owó méje mẹ́tẹ̀ẹ̀ta yẹn á lọ rà ibi tí mo dẹ̀ ń fojú wò sí ní ìlàró kò dé ìlàró pápá torí ilẹ̀ yẹn ò gbọ́dọ̀ wọ́n jù kò sì jìnnà sí. àbá lè rí bíi 500 per acre àbí 500
per acre 500,000 àbí kó má jẹ́ ní ogbó ṣá tó gbogbo ayé bọ́jẹ̀tì fún ilẹ̀ kó gbọ́dọ̀ kó gbowó lọ Salimani ní 10 acres of land káàtì ẹ̀ gbé lórí 600,000 kánú talẹ̀ kan ní 100,000 níbẹ̀ so 10 ká máa jẹ́ èlò 6 million naira ṣẹgbẹ́ àti ìlera lẹ̀ àti ìlera lẹ̀ àdàgbọ́dọ̀ bọ́jẹ̀tì 4 million fún documentation àti fencing so àgbọ́dọ̀ ní 10 million naira ká tó lera lẹ̀ rárá. now mo láwọn nǹkan ìlànà fi gba owó anniversary polo oríṣi méjì ló wà ń bí lálẹ́ yìí ìkejìdá. ok oríṣi méjì ni àkọ́ máa lọ́ǹchì ẹ̀ náà ká tó bẹ̀rẹ̀ sí ta eléyìí ni original ok eléyìí ni semi original ok méjì ni original náà ni méjèèjì original méjèèjì o owó pọ̀ jura wọn lọ ní o owó ẹ̀ ló jura wọn. owó gbé pẹ́ẹ́lí ó lè tún dáa jura wọn lọ ok ìtumọ̀ ẹ̀ nìyẹn méjèèjì ni original owó ẹ̀ kàn jura wọn lọ ní ẹjẹ́ wa ṣe báyìí ká ló fẹ́ launch ẹ̀ kó náwó lunch ọmọ ó lè mọ ẹ tó máa ń ná ọmọ tó lè jẹ́ o mi ti fẹ́ péyàn ní o ọmọ àwọn tí mo lè pe o tá a fẹ́ launch ẹ̀ kó náwó àbá kí mi fẹ́ lọ ọlọ́run lè bá a launch tó dá ń gbèsè ayé ẹ̀ ó pọ̀ gá nígbọ́ ó fẹ́ lunch ẹ̀ ẹ bá gbọ́ lọ́n tóbi ọjọ́ ta ẹ̀ rẹ́ fi launch ẹ̀ èrò launch ní èlò kò ṣe méjèèjì kọ́mítì 105,000 ọ̀rẹ́ fi lunch ẹ̀ ìwẹ̀ ẹgbẹ́ lọ́n tóbi akbar lẹ́kṣọ́nà ọjọ́ ta èwo ni kọ́lọ́ọ̀ṣì 5,000 èwo ni méjèèjì original bí semi original eléyàbí wọn lọ original ni o original ẹ bá ń kọ́lẹ̀ o ẹ bá mú original míì sí káńsẹ̀ lunch kò náwó mi sì pè yan o mi má pè wá o wọ́n sì máa pè wá ẹ má dojú bolẹ̀ o ẹ bẹ̀rẹ̀ ọlọ́run o ẹ má sì lọ jẹun ebi ò ní pa yín kú ẹ kú gbọ́rọ̀ àdúgbò yìí ebi ò ní pa yín kú wọ́n gba fóònù o ìwà fẹ́ lọ jẹun wá dọ́ọ̀pù fóònù ẹ̀ sí wọ́n gba fóònù o wọ́n lè yọ bátìrì o ṣé ẹ ti sùn ẹ bá di mọ́tò wọ́n lọ́ọ́ yọ dèèyàn táwọn náà ṣe ní 5,000 kó lọ́wọ́ 5,000 naira àbátáyé aláàbò ó dẹni méjì ẹ bá fún ẹ lẹ́yìn yẹn original ẹ máa kọ́lẹ̀ o ẹ máa kọ́lẹ̀ náà ẹ mọ kọ́ náà ó dẹni méjì ẹ̀yin ò lè lọ́ọ̀ṣẹ́ lẹ́yìn náà ẹ má jẹ́ lórí kọ́ yín àfi fáwọn ọkọ yín yẹn ló kù àwọn ọkọ yín lẹ́yìn ò lè wọlé ẹ bá wọ̀ yín tí màá gbá yín kó látẹ̀ yín. wọ́n á máa wọ nílé ẹ kò wúlò wọ́n á wọ̀ sílé jáàbù tí wọ́n ń bọ̀ tán máa wọ̀ 5,000 naira owó lọ́ọ̀ṣì 5,000 naira ẹ̀yọ́ obìnrin náà yẹ lọ́ọ̀ṣì ẹ̀ máa wọ̀ kù sí wàhálà ẹlẹ́ṣẹ̀ fọkùnrin fọkọ yín. ó yẹra ọgọ́ o wọ́n ní if you have any una wey get question I don tell una since Thursday o make una come out o. They don't go sleep. I don talk nobody come I don't know. No fit ask anything. And I sabi na mouth you dem get. Honey, why is it that Muslims do not up, and when they go to church, they will help them? That is the reason church has many members. wọ́n ní kí ló dé tí mùsùlùmí kì í ṣàánú mo ti ṣàlàyé ẹ̀
pé kírísítẹ̀nì yìí ṣàánú rárá wọ́n máa ń pè wọ́n ṣe bísíǹsì ni Now, àwọn náà dájú jù. only doesn't it right to sit with your wife and your children at Islamic program? wọ́n ní ṣé kò lẹ́tọ̀ọ́ kí ọkùnrin jókòó pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ ẹ̀ ní wáàsí kò lẹ́tọ̀ọ́ o nítorí ṣe lẹ́tọ̀ọ́ ni pé ayé obìnrin ọ̀tọ̀ ọkùnrin ọ̀tọ̀ ẹni mìíràn fẹ́ ṣàlàyé fún pé ìyàwó ẹ̀ ló jókòó tì Àbí o. ṣẹ́gẹ̀t nítorí ṣe lẹ́tọ̀ọ́ nìyẹn ṣé tẹ bá àwọn ṣáṣí wàá tó gbé ìyàwó ẹ̀ kẹjọ tó lórí possible náà mo ṣe rí nìyẹn náà. Second question. What is the major purpose of being a Muslim? ìbéèrè náà kí ni díẹ̀ gbọ́dọ̀ jẹ́ muslim ìdí àkọ́kọ́ ni pé ká lè jẹ́ èèyàn rẹ̀ láyé ẹ̀gbọ́n mi yé ká lè jẹ́ èèyàn rẹ̀ láyé ìdí ẹ̀kejì ká lè bá rọrùn wọ̀ gbogbo ẹni tó máa ṣe muslim yìí náà ló máa wọ̀ oṣù ọ̀pá tó bá ti jẹ́ muslim pẹ́ẹ́rẹ́ náà ló máa wọ̀ àwọn kan ní mo ní kí sẹ́ máa wọ̀ náà oṣù ọ̀pá tó bá kú sí ṣọ́ọ̀ṣì yóò wọ̀ náà. Now, question 3. One, what Allah promised to whom that practice Islam religion perfectly. kí ni àdéhùn ọlọ́run fẹ́ni tó bá ṣe Islam bó ṣe fẹ́ àlìjánà ni paradise Ṣe ilé ológo. àfikúnlẹ̀ fún àlìjánà bọ̀ tó bá kú sí ṣọ́ọ̀ṣì tó kú sí lédì nítorí promise ni pé wàá wọ náà kò sí náà ológo mi gan o inú ajónirun ni o Iná jó ni irun. àwọn àpáàdì. Òun náà ní owó nínú. Wọ́n ní báwo ni a ṣe lè dára wa mọ̀? Ẹnìyàn á mú àpẹẹrẹ irú ìdámọ̀ tí òun sọ wá. Ó ní lápẹẹrẹ omi, erùpẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Now, Ìyẹn ò yé mi. nǹkan tí wọ́n ń sọ ni pé wọ́n máa ń sọ wípé ẹnìkan ẹ̀dá omi ni, ẹnìkan ẹ̀dá náà ni, ẹnìkan ẹ̀dá atẹ́gùn ni. gbogbo òṣìṣẹ́ dáadáa. tí iná àtàtẹ́gùn bá fẹ́ra wọn. èmi ò mọ̀ ń bá èmi ò mọ̀ wọ́n fi ń gba yín ní jàre. èmi ò mọ̀. Ọlọ́run ti ṣàlàyé bí tó ti dá gbogbo wa. Iná. Ààrẹ ẹ̀rọ̀fọ̀ lọ́lọ́run ti Ẹ̀gbọ́n dáhùn mi èèyàn o. ó sì dáhùn èṣù látara ná. ìwọ tó bá jẹ́ pé ráwọ̀ náná rí sí ọmọ náà nìyẹn ìtumọ̀ Nípa ẹ̀ ẹ̀. nìyẹn. wọ́n ti kóná fún ẹ látàyé. Ìbéèrè 2. Honey, do you have any wings for this following? ẹ bá ṣe láti dẹ́kun fún ìyàwó tí wọ́n fún mi lórógbó torí mo ní iṣẹ́ ṣe láàárọ̀ yìí. Orógbó. mi fẹ́ kó mi ha Ọ̀gá kìíní yẹn dáa gan o. mi fẹ́ kó A ha tún sọṣẹ́ tó ń ṣe fún yín. ẹ̀mí náà mọṣẹ́ tó ń ṣe ìkòtí tó kàn Ewé lẹ́mọ̀. ìwọ ló mọ̀ nínú àti dẹ́kun fún màmá mi jàre náà jàre wọ́n pẹ́ ẹ bá ṣe bọ̀ Ẹ̀ẹ́dẹ̀ láhùn. Láhùn iná wà wù. iná àti erùpẹ̀. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthar wasalli li rabbika wanhar inna shani'aka wal abtar. Àmín. Mama wa ẹ ṣé o. Ìbéèrè 2. Wọ́n ní do you have any wings for this following? Youth wing and marriage counseling. àti ìní Alright. Ẹlẹ́kẹta, wọ́n ní do you have any means of social media? If yes, please say it on the air. Yes. Or any contact. yes Ẹ̀sùn ní kẹsàn-án ní gbangba káyé gbọ́. Ustaz Jamiu Adégún USTAZ Jamiu wà á Adégúnwà kọ́pọ̀ Facebook page yẹn. tó bá dé YouTube Bó ṣe máa kọ́ náà nìyẹn. YouTube Ustaz Jamiu Buhari kíṣẹ́ ti ń bẹ̀. Bákan náà tó yẹ pé Facebook ni Ustaz Jamiu Adégúnwà Buhari page yẹn kó like anything tí wọ́n bá ti ń bẹ̀rẹ̀ wọ́n máa notify yẹn bẹ̀. Tó bá lè jẹ́ pé fóònù náà mi lè àdéyàn o ẹ̀rọ ó lè like yín ó kó ti follow. pupa wà á follow wà á like Wọ́n ní tó bá lè jẹ́ pé fóònù nọ́mbà ni a lè pè sórí fóònù àwọn Ustaz wa direct àwọn náà máa gbé inshallah 08034061900 lẹ́ẹ̀kan sí
08034061900. ẹlẹ́kejì 08028000999. lẹ́ẹ̀kan sí 08028000999. inshallah. Another question. When a Christian believed that Muslims don't have spirit, they don't have Holy Spirit in them, so that is why they cannot understand the Bible. Ustaz, please, I want you to shed more light and more explanation about the spirit that the Christians are talking about. ṣẹ́rí tó máa ní ẹ̀mí bàlẹ́ wọn irọ́ náà gbà ọ́ mo sọ fún yín rí ṣẹ́rí ṣọ́ọ̀ṣì kọ̀ọ̀kan tó máa ní èrò ló ní àlùjọ̀nù tó kọ̀nẹ́ẹ̀tì mọ́ ẹ̀gbọ́n mi yé ṣọ́ọ̀ṣì kankan tẹ́ bá rí pé ròyà tí wọ́n fi nǹkan tẹ́ ni o wọ́n fi tẹ́ ni o ló fi jẹ́ pé tó bá ní problem tó bá lọ bẹ̀ wọ́n á jẹ́ kó yé ẹ pé ṣé wàá join ìjọ tó bá ti wá gbádùn tó bá wá mọ́ àìsàn máa padà sí ẹ lára torí pé spiriti àlùjọ̀nú yẹn ni wọ́n bẹ̀ lọ́wọ́ ẹ̀ fáàrẹ̀ tó ṣe ẹ́ tó bá ti wá wá mọ́ ó máa padà sára ẹni àwọn òṣìṣẹ́ wọn pé ṣe pé ọ̀tọ̀ ní kí wọ́n pé ṣíwáá di muslim bó ṣe pé islam gbà á láàyè irú ẹ̀ ẹ̀gbọ́n ológun mi jọ kan ó lóun ní president America ó pè pé ó sọ̀rọ̀ tó rojọ́ rojọ́ mu ní kí ló kún oní Samuel mi ò lè ṣe mo ní aláàkọ́ mi báyọ̀ ṣàdúrà mi àfa kílẹ̀ máa ṣe fún báyìí máa fún ẹ ládùúrà tó máa ṣe wàá dẹ̀ kírun tó ló ní ìdìrún kíkírun gbọ́dọ̀ di mùsùlùmí náà. mi ò ṣe mùsùlùmí mi ò máa ń dàsí máa fún ẹnìyàn. àkọ́kọ́ gba ìsìlámù náà. torí mi ì báyọ̀ ṣàdúrà wọ́n ní àjọ bá mi ṣe. àmì rẹ̀ bẹ́ẹ̀ ṣe mo bísí jù yẹn lọ. Now, next question. Honey, according to the Bible, Lot slept with his two daughters. Please, what will Allah do to him according to the law? Bible ló sọ yẹn, Quran ló sọ yẹn. Mi wọ́n gbà. Ìsọkúsọnù ìsọ̀rọ̀ Ọlọ́run. Eléyìí wá pọ̀ díẹ̀ Yorùbá náà fi kọ́. Wọ́n ní ẹ jọ̀wọ́ ìbéèrè mi lọ báyìí nípa ànábì Ìsá tí wọ́n ń pè ní Jésù. Àwọn onímọ̀ àfáà wọ́n jẹ́ kó yé wa wípé nínú Al-Qur'ani wípé wọn kò pa Ìsá ọmọ Màríámọ̀ wọn kò kàn án mọ́ àgbélébùú. Àwọn àfáà jẹ́ kó yé wa pé Júdásì gangan ni wọ́n kàn mọ́ àgbélébùú. Ọlọ́run gbé ànábì Ìsá lọ sí sánmà àkọ́kọ́ ibẹ̀ ló wà. Ó wà nínú súrà Nìsáì orí súràtù Nìsáì àti Máídà àwọn àfáà fi yé wa bẹ́ẹ̀. aláwọ̀kọ́ ni pé Jésù ti kú one ẹlẹ́ẹ̀kejì kò lè wá mọ́ ẹlẹ́ẹ̀kẹta wọn hànjẹ lọ sí anywhere ó kú fínfín ni ṣé láwọn àyà tó máa ń lò yẹn tán ní ọdún kò ń ṣe àyà náà pé ẹnìkan náà gbé kàn irọ́ ló wà mẹ́ẹ̀ Júdásì náà kàn irọ́ ni irọ́ lámtám tó jìnnà sóòótọ́ ìwé ládàá kọ́mọ́ máa ń kà gbọ́sọ̀rọ̀ Bárábásì máa ń kà táwọn kẹfìrí kankan jókòó kankan jẹun yóò tó kọ́ sẹ́ra wọn ìyẹn ló ń kà ìyẹn ló gbégbó sórí dáadáa wa Kùránì ò sọ bẹ́ẹ̀ àdìsí àwọn bíi rẹ̀ sọ bẹ́ẹ̀ so ìbéèrè yẹn àyà tó máa ń sábà wá lò Súrátù Nìsá yẹn pé Ọlọ́run gbé e lọ irọ́ o ẹ̀mí ẹ̀ Ọlọ́run gbé lọ bọ́dì ló máa ń jẹrà
èyí tó clear jù ni pé tó bá jẹ́ pé ànábì Ìsá ò tí ì kú ó dẹ̀ ń padà á bọ̀ ànábì Ádámù náà ń padà á bọ̀ nìyẹn o àwọn olùdíra wọn wá tó lọ sọ fún ànábì ni pé nùkúrán 3:59 ọlọ́run àpèjúwe Jésù lọ́dọ̀ èmi ọ̀dà àpèjúwe ti Ádámù ọlọ́run ọ̀dà gẹ́gẹ́ bí àpèjúwe Ádámù ti Ádámù ní Jésù àrí Ádámù the same qualification ọlọ́run fún àwọn méjèèjì tí Jésù ò bá ìwà Ádámù náà sì kú má yàrá ẹ̀ láàmú. now ìbéèrè yẹn ọ kọ̀ntínú ní ẹgbẹ́ kejì wọ́n ní àwọn àfáà tún fi jẹ́ kó yé wa wípé ànábì Ìsá sọ̀rọ̀ lọ́jọ́ tí wọ́n bí i ó sọ pé àlàáfíà kí ó máa bá mi ní ọjọ́ tí a bí mi ní ọjọ́ tí mi ò kú àti ní ọjọ́ tí a ò gbé mi dìde wọ́n ní ó wà nínú wọ́n tó wá sùúrà tó wà pé ó wà nínú Suratu Maryam àyà 32 àwọn àfáà jẹ́ ká mọ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ̀yin tí ẹ máa ń fi Kùránì àti Bíbélì ṣe wáàsí ẹ̀yin máa ń sọ wípé ànábì Ìsá ti kú ẹ jọ̀wọ́ nínú súrà tàbí nínú súrà tó bá wà nínú Al-Kùránì àti fáàsì tó sọ pé ó ti kú ẹ sọ fún wa. ó ti kú ẹ wo Quran chapter 3 verse 144 ó ti kú ẹ wo Quran 21 verse 7 and 8 ó ti kú. sọ àwọn ìbéèrè tí ó wà nínú. ohun tó gbé wa wá tàbí débi ohun tó gbé wa wá lèwe tàgbà iṣẹ́ olówó wa Allahu Ta'ala iṣẹ́ ẹlẹ́dà wa Allahu Ta'ala iṣẹ́ aláwò yìí o Allahu Ta'ala òdodo ti dé kírọ̀ pamọ́ òdodo wọ̀ bí kírọ̀ pamọ́ òdodo wọlé kírọ̀ parẹ́ ọkọ̀ parada ìmọ̀lẹ̀ tẹ́ rísàlà àkìdẹ́ àfẹsọ̀jọ́dọ̀ ohun tó gbé wa wá tàbí débi ohun tó gbé wa wá tèwé tàgbà iṣẹ́ olówó wa.